ìwọ ń dé pápó ló fẹ́ mẹ́ja ó ń dé gèrè ó ló fẹ́ mámọ̀ tẹ́gbàgbà lórí ìwọ abẹ́sẹ̀tì ìwọ máa ń tí wọ́n ń pè lóògùn àbọ̀ mẹ́ni tó dúró tì èmi awo alẹ́ bí oṣù ni o sáńlọ́gọ̀ ni mi tí mo ti fọ̀gọ́ mi yọ ìṣàlùsì ni mi mo fi jọ̀gọ̀ tẹ́lẹ̀ sọmọ gàmùgà ọ̀rẹ́ mi ò ṣe é nàmọ́ ó ti ra rẹ lóko. alẹ́ bí oṣù náà ní ìyọdẹ ẹjẹ bala ní ìyóògùn kágógun ká má sábà ní ìfọkùnrin tó bá lè jagun lónìí lórí ìlàyé mi ló sọ bẹ́ẹ̀. ọ̀dẹ̀ ni wèrè ń gbélé ní olè mọ́mọ́ wọ́n bí ọ léèrè kìnní kan bí wọ́n bá jágo tó gbójú tó fi pè fún àwọn ìyá mi àbẹ̀ní jókòó lóòtú fẹ̀ ìkòkò mẹ́ta tí ń bẹ ní igbó Yemẹtu ọ̀bàrà ní kò sí ìkíní kí wọ́n kọ́kọ́ fi kó. òun lọ fi kó wà kẹfà lótú Ifẹ̀. ọ̀bẹ èèyàn bá fọ́ lójú olè pa ẹ̀. fẹ́mi ò gbà lè kì í sóhun wọn fi kó ọdẹ ni kì í sóhun wọn fi kó ọmọ ọdẹ. ọdẹ ni mélòó ní ìjòyè lágbẹ̀dẹ. lágbẹ̀dẹ ìwọ ò mọ mọ wú ọ mẹwìrì ń bẹ. wèrè yìí ti jẹ sọ olódò ni ọ. ohun rere ni láti máa fi ọpẹ́ fún Olúwa. Mo fi ọpẹ́ fún Olúwa lórí ayé mi, lórí ìkànnì Only Jesus TV, lórí gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV àti gbogbo ojú tó wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo gbàdúrà lórúkọ Jésù wàhálà àti ìdààmú kò ní ya ọ̀dẹ̀dẹ̀ wa. A ò ní di ẹni tí wọ́n ń bẹ̀bẹ̀ tí wọ́n ń tọrọ fún kó tó di pé ó jẹ, kó tó di pé ó mu, kó tó di pé ó gbélé ayé ṣe rere. Àwọn tí wọ́n dẹ̀ ń la ìṣòro kan tàbí òmíràn kọjá débi pé wọ́n ń gbé wọn sáyé bẹ̀bẹ̀ fún wọn, a ò fi yọ̀ wọ́n o. Mo gbàdúrà fún wọn lórúkọ Jésù, àánú Ọlọ́run yóò ṣe wọ́n bí wọ́n ṣe ń fẹ́, yóò ṣe wọ́n bí wọ́n ṣe ń fẹ́. Bàbá àgbà òṣèré yìí tí gbogbo wa mọ̀, Alẹ́bíoṣù Awolóòjọ́, Àgbàlá Gabriel ti gbé wọn láàárọ̀ yìí, wọ́n tún wá fún wọn ní ìrọ̀lẹ́ báyìí. Àti ìrọ̀lẹ́ tí wọ́n wá fún wọn yìí òun là ń wò yìí. Ìtàárọ̀ yẹn a wòye pé kó má di pé a tún gbé lẹ́ẹ̀mejì lónìí. Ohun tó kàn ṣẹlẹ̀ láàárọ̀ yìí náà ni pé owó tí wọ́n gbà fún wọn almost 600,000. Then àwọn ọ̀rọ̀ tó dẹ̀ tún súyọ bí àmọ̀ràn fún wọn ni pé wọ́n ní ìpè lórí ayé wọn. Àwọn ènìyàn gbà wọ́n lámọ̀ràn pé kí wọ́n jẹ́ ìpè Ọlọ́run kí wọ́n lè rí àánú àtòjú rí Ọlọ́run. Àmọ́ ní àṣálẹ́ yìí náà bákan náà ti fídíò ti àṣálẹ́ lẹ̀ ń wò yìí, bó bá ṣe lọ bó bá ṣe jẹ́ ẹ̀yin náà yóò rí nígbà tí a bá dókè lọ́hùn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ jọ̀wọ́ bá wa subscribe sí ìkànnì yìí Only Jesus TV. Ẹ jọ̀wọ́ bákan náà ẹ bá wa like àwọn fídíò tá à ń gbé wá, ẹ bá wa comment, kẹ̀dẹ̀ bá wa share. Ó yá lókè lọ́hùn. James náà ẹ wọ bẹ́ẹ̀ ló ṣe gidi kó lè ti bẹ̀rẹ̀ náà ẹ̀yin wo mọ wíní tó ṣe wíní iṣẹ́ táwọn fẹ́rẹ́ ẹ̀ ní kéèyàn ṣe no bàbá Alẹ́bíoṣù ọ̀gá ni wọ́n ẹjẹ́ á sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ń lọ ẹnìkan níbo lẹ́ni ṣe jẹ́ sí wọn àbúrò wọn immediate brother wọn ni wọ́n ṣé àwọn náà tẹ̀lé yín gẹ́gẹ́ àwọn náà ṣe kẹta ẹ wá wò ó níṣẹ́jú kan wọ́n sì dàbí ìlàmù ó kẹ̀ẹ̀kan sí tá a ṣe ó kẹ̀ẹ̀kan sí o bet a tún padà wà nírọ̀lẹ́ ni àwọn kan pè mí wọ́n ní dádì ẹ gbọ́dọ̀ tí ì lọ Ìbàdàn ẹsẹ̀ kan sí pẹ̀lú bàbá Alẹ́bíoṣù ní ìrọ̀lẹ́ tí àwọn èèyàn wọ́n ti ti ìlú ìṣẹ́dé Abẹ́òkúta làwà yìí Ìbàdàn làwa ti wá so ká tó padà sí Ìbàdàn mo fẹ́ kí mẹ́wàá ó ṣẹlẹ̀ fún bàbá yìí ti gbìyànjú nínú ayé wọ́n ti gbìyànjú wọ́n ti ṣe làálàá nínú ayé kò yí sì kéèyàn tó jáde bọ́ta pé ẹ ràn mí lọ́wọ́ ẹni lójúlójú ń tì ó máa ń dé stage kan tí nǹkan máa ń tó máa ń dé bì tó máa ń dé gògògó ọrùn tó máa ń dé ìpele pé ẹ wò ó máa pariwo sáyé kéèyàn tó lè pariwo ara ẹ̀ sáyé kò yí sì coming out online coming out on social media is not that easy ibo mo ti ráwọn èèyàn tó pè mí dádì ẹjọ ẹ wá dá kọ́lé fún mi ẹ má gbé orí afẹ́fẹ́ mo ní à bàbá mi ò ṣe pírẹsidẹ́ǹtì bàbá mi ò ṣe gọ́fúnà ìtọ́rẹ àánú náà lèmi náà ń jẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run èmi ẹ fi ọrẹ ní ọmọ ìjọ lára ìtàn bá fún mi ìtẹ̀yìn bá fún mi dádì ẹ̀yin ní ẹgbàá 10,000 dádì ẹ̀yin ní ẹgbàá 20,000
inú èlèmí náà ti máa ń ṣàánú ìlé dálékọ́ fún yàn the highest money tí mo sì lè fún yàn 200 or 150 200 àwọn kan fún yàn mílíọ̀n ògo ni fọlọ́n àwa náà fẹ́ débẹ̀ bàbá yìí àní àánú gbọ́dọ̀ sọ lórí wọn bàbá Alebiosu mo tún fẹ́ wo bí ẹ ṣe mọ́ action yìí yẹn mo fẹ́ rí 1 minute péré. ìwọ ní ata yìí kúrakúta ní tó lóhùn wọn palẹ̀ ilẹ̀ ni ó pa kúrakúta àǹgẹ́rẹ́ ò gbọ́dọ̀ jíjó pátánmọ́ tó bá dánwò ilẹ̀ ni ó sùn. ogun yàtọ̀ sóògùn ogun sì yé kì í ṣẹ́gbẹ́ ogun ètò ogun àtògùn méjèèjì ńlá nílógún wọ́n dùn ní wẹ̀gẹ́ ogun ọba mi ọmọ tó gun lè bí nìkan ló lè má sún wọn. oníkẹ́mi ò wojú rẹ kí ni tí ń bẹ lójú rẹ náà tí ń wò. ikú ní bẹ́ńbẹ́ àti iná. ikú mélòó èwo ló fẹ́ nu méjèèjì. mo wojú rẹ ń wò rí nǹkan kan torí tó ń bẹ lórí ahọ́n mi ju tó gbé sójú lọ. àbọ̀ mẹ́ni tó ń bá sọ̀rọ̀. àbọ̀ mẹ́ni tó ń bá sọ̀rọ̀. nígbà tó o bá torí kẹran máa ń jèrè tó ní kí wọ́n lọ rèé dọ̀kanù sáàtàn ọmọ pé borí ẹran òun ò bá burú ó di lọ́dọ̀ kọ́ra kìtàn lọ́jọ́. eré la bẹ́ ń bó ní gbàjámọ̀ ṣe. mo mọ̀ bẹ́ẹ̀. ìwọ abẹ́ kọ̀ọ̀kan la ikú bá rẹ̀ jẹ. abẹ́ òun jẹun kan lára ẹ̀ ló mú jẹ ìwọ ló kọ́ lára ẹ̀ tó mú jẹ. yéé ẹ wo bí pé ká máa ṣe lọ ká máa dúró mọ́ so bí kíní ìṣe máa ń rí ni ṣe ma I am being opportune to be there ṣe ma irú wa yìí ẹ ń bọ̀ láì ẹlẹ́yìn kan ṣe tán káwa wò lórí móhùnmáwòrán káwò lórí social media there is so much strength nínú tó ń ṣe yìí kódà ẹ má bínú ọkọ sí pé yóò dà fún yín ẹ lọ́jọ́ ayọ̀ mo dúpẹ́ gan sir God bless sir now baba Alebiosu rèé baba Alebiosu baba mò ń bọ̀ I'm coming to meet you so baba Alebiosu rèé baba nílò àánú wa baba needs our mercy baba needs our help ẹ̀yin èèyàn lẹ́ni ká gbéra pé bàbá ló kàn bàbá rèé bàbá ò gbọdọ̀ lọ ní ọwọ́ òfo a ti ṣe fún wọn láàárọ̀ close to 600,000 àwọn ẹ̀dá fún wọn ṣe mọ̀ oníkálukú náà ní tó ń ṣe lọ́tún àti lọ́sì bàbá wa wà níbí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ bàbá Alebiosu bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ bàbá fẹ́ tajà wọ́n làwọn fẹ́ ní ṣọ́ọ̀bù lákàwọn máa tajà bàbá báwo lẹ ti sọ̀rọ̀ yẹn fún mi ẹ jáwọ́ yóò gbọ́. nǹkan tí mo sọ náà ni wípé bí mo ṣe wà yìí ó rẹ̀ mí. ó rẹ̀ yín báyìí. bẹ́ẹ̀ ni oògùn ni mo fi ń gbéra látìgbà tí wọ́n ti pè mí lápèta àwọn èèyàn wá kí ń pè mí síṣẹ́ mọ́ mo wá nílò gbogbo àgbáyé ìrànlọ́wọ́ wọn. ẹni sùúrù ẹ ló rẹ̀ yín. bẹ́ẹ̀ ni. ó rẹ̀ yín. bẹ́ẹ̀ ni. kí lẹ ṣe tó fi rẹ̀ yín báwo ló ṣe ṣẹlẹ̀. mo lọ ṣe fíìmù kan tí mo pe àgbáyé àjẹkù orò. ẹ lọ ṣe fíìmù kan. tó ń jẹ́ àjẹkù orò. àjẹkù orò yẹn là ń ṣe lọ́wọ́ ní ọwọ́ ẹnìkan gbiná bí tó ti ń tẹ̀sí ẹ̀tù wò èmi wá ní kí n di ọwọ́ yẹn mú kí n gbàdúrà fún mo kàn rí pé omi ń kán nímú mi ìgbà tí máa rí ló di pé ẹ̀jẹ̀ ló ń jáde ní imú mi àtẹnu mi láti ìgbà náà ló ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé mi káàkiri títí tí mo fi parí iṣẹ́ yẹn tó bá gbé mi lọ bìkan tí n bá dé padà tó bá ní Alebiosu ṣé mo ti wà òkè tí n bá ló yà pé kí n tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀jẹ̀ àbúrò mi ó wà níbẹ̀. so ẹ̀jẹ̀ ń yọ nímú yín nímú ẹ̀jẹ̀ dẹ̀ ń yọ lẹ́nu mi. ṣé bàbá shop ti náà. lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá nísìn ó ti stop àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nísìn kíní yẹn ṣì máa ń sọ mí wò tó jẹ́ pé mo lè sùn tí n bá máa jí màá kọ́ ẹ pé ẹ̀jẹ̀ ti stay ní aṣọ mi máa fọkàn máa rí pé imú mi ni ẹ̀jẹ̀ tún ti jáde màá tún lọ lo àwọn oògùn tó sọ pé kí n lò òun ni mo fi ń gbéra àwọn èèyàn wàá pè mí síṣẹ́ mọ́. àwọn èèyàn pè é síṣẹ́ mọ́. torí pé wọ́n rí pé tí n bá ti débi iṣẹ́ yẹn mi ò kí ń lókun èmi dẹ̀ rí mi ò mú àtì jẹ́jẹ́ àwọn tó bá ń wo fíìmù mi máa rí pé mi ò lè àtì jẹ́jẹ́ àfi kí n fi action sí òun ni mo fi náwọn olólùfẹ́ tèmi tí wọ́n pọ̀ wọ́n mọ̀ pé action man ni mí. báyìí mo ti wá nílò ìrànlọ́wọ́ wọn torí ohun tí mo rò ní pé tí n bá ń ba lọ báyìí báwo ni mo ṣe fẹ́ máa gbọ́ bùkátà ìyàwó àtọmọ máa sanwó ilé máa sanwó iléèwé mo ná àwọn ọmọ tó ti dàgbà mo ná àwọn kéékèèké tí máa sanwó iléèwé wọn ó ní mo ṣe wá ń bẹ gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri ọdún mẹ́rin àgbáyé mo fẹ́ máa tajà pé tèmi náà bá ní ṣọ́ọ̀pù ńlá kí n máa tajà tí n bá ń jí láàárọ̀ màá máa lọ bẹ̀ tí n bá tiẹ̀ lágbára àti iṣẹ́ tó le mọ́ ṣe bí màá máa lọ bẹ̀ màá máa jókòó àwọn tó bá dẹ̀ fẹ́ rajà màá dìde màá máa tajà fún láti máa gbọ́ bùkátà àwọn èèyàn ni mo bẹ̀ gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ àánú yín. kí lè wá fẹ́ káwọn yẹn ṣe báyìí. mo fẹ́ kó fún mi lówó kí n máa fi tajà ni. kó ṣàánú mi mo fẹ́ gba ṣọ́ọ̀bù kí n máa tajà. ẹ bá wọn yẹn sọ̀rọ̀ dáadáa. mo bẹ̀ yín lórúkọ lọ́ọ̀ ẹ wo ìjọba lẹ́yìn. ẹ má dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má dọ̀bálẹ̀ mo ní ẹ má ṣe láàárọ̀
iṣẹ́ kí ni mo ṣe fún wọn. bàbá mo ní ẹ má ṣe láàárọ̀ ẹjọ́ àní mo ní ẹ má dọ̀bálẹ̀ ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú báyìí ẹ má jẹ́ kí n kú ìrònú wà lọ́kàn mi ara mi ò tún yá gbogbo nǹkan ló ń ṣe mí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú fún mi mo bẹ̀ yín ni ẹ má wò mí ràn ẹ má jẹ́ káyé sọ pé kò tán di mi ẹ má jẹ́ kí n kú fọ́tayọ̀ gbogbo àwọn tó ń wò mí níṣẹ́ náà kan àwọn tá a jọ súnmọ́ra wa tó yẹ kó ràn mí lọ́wọ́ wọ́n kàn ń wò mí ràn mí ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni mo bẹ̀ yín ni mo fi kúnlẹ̀ abẹ́ ọmọ mo fi bẹ̀ yín mo fọlọ́run mo fi bẹ̀ yín mo fi gbogbo ntẹ́ jẹ́ mo fi bẹ̀ yín ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ kí n kú ẹ má jẹ́ kí n kú gbogbo etí mò ń ṣe iná mo kàn fi rọrùn ṣé kí n má sọ pé ìnira ni torí pé nínú mi àwọn èèyàn lè máa rìn kẹ́ máa rí pé èèyàn rìn kó dẹ̀ má gbádùn nínú bẹ́ẹ̀ ni mo ṣe rí ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ẹ ṣàánú mi ẹ ṣàánú mi àánú ni mo béèrè àánú ni mo béèrè Jésù àánú ni mo béèrè àánú ni mo béèrè bàbá o àánú ni mo béèrè àwíjàre màkọ o àánú ni mo béèrè ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí bàbá lébi oṣù nílò àánú ẹ dìde bàbá ẹ má jẹ́ kí ẹ dìde ẹ má jẹ́ kí mi ò lẹ́ni kankan bàbá mi ti kú ọ̀nà mi ti kú àwọn ẹ̀gbọ́n tí mo ní wọ́n ní tiwọn náà ti tó àwọn lẹ́rù ẹjọ́ ẹ dìde ẹ̀yin olólùfẹ́ mi náà lẹ́ni help me ẹjọ́ ẹ ṣàánú mi ẹ dìde bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n dìde ẹ jẹ́ kí n wà báyìí bàbá ẹ jẹ́ kí n wà báyìí ẹ ṣàánú mi. ẹ̀yin tẹ́ fẹ́ pọ̀ ẹ jẹ́ ẹni kọ́mẹ̀ntì kí bàbá dìde ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ tiẹ̀ ní kí bàbá dìde bàbá ẹjọ́ ẹ dìde ẹ dìde náà ẹjọ́ ẹ dìde. ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀ àwọn tí wọ́n ń wò mí wọ́n pọ̀ jù mí lọ tọ́ bá pa ojú orí wọn pọ̀ ó ju tèmi náà lọ àánú wọn ni mo nílò ẹjọ́ ẹ má jẹun wà báyìí ẹ má jẹun wà bákan náà mọ́ láti 1979 yéé ni mo ti wà ẹwọ́ ọdún tí mo ti 90 kílẹ̀ pé 1979 ni mo ti wà mo ti pé 45 years. 45 years of age bàbá ẹjọ́ àwọn èèyàn ní ká ẹ dìde tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. àwọn èèyàn ní ká ẹ dìde ẹjọ́ èmi náà ti kúnlẹ̀ ẹjọ́ ẹ ṣàánú mi. ẹjọ́ ẹ dìde bàbá ẹjọ́ ẹ dìde ẹjọ́ ẹ dìde ẹ ṣàánú ẹjọ́ ẹ dìde ẹjọ́ ẹ dìde obìnrin ni ẹ̀yin ẹ ṣàánú mi. ẹjọ́ ẹ ṣàánú mi. Àwọn mìíràn mo bẹ̀ yín ni mo bẹ̀ yín ni. so ẹ̀yin olólùfẹ́ wa ẹjọ́ àti ti bàbá ẹjọ́ ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ fẹ́ kẹ́yìn máa pè wọlé àwọn yẹn ti ní kẹ̀ǹdé wọ́n ti dìde mo ti dìde èyí ṣàánú tẹ́ fẹ́ pè wọlé 07054900751 bàbá fẹ́ mo ṣó lé wọn lẹ́ẹ̀kan ilé tí kékeré tí wọ́n bá lọ ilé tí ẹ̀kọ́ ni wọ́n pè mí fún ilé kọ́ ilé kọ́ ni wọ́n pè mí fún wọ́n láwọn fẹ́ máa tajà wọ́n láwọn fẹ́ ní shop káwọn máa ta frozen food mo fẹ́ tẹ́ẹ̀ máa ta frozen food èèyàn á ní freezer hello sórí afẹ́ lẹ́wà sórí ètò lẹ́wà orí ètò lẹ́wà sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà so bàbá láwọn fẹ́ máa ta nǹkan ṣe mọ̀ wọ́n ti ro nǹkan yẹn débi pé ó jẹ́ máa tajà normally náà ọjọ́ orí wọn ó ti ń lọ náà ọjọ́ orí wọn ń dàgbà bàbá wà ní 45 years báyìí wọ́n láwọn ò mọ nǹkan eré jẹ́jẹ́ ṣe bí kán fi agbára sí kán fi jọ sí wọ́n ní last eré táwọn ṣe ẹ̀jẹ̀ yọ nímú àwọn àtẹnu wọn. ní gbogila ló fi ṣẹlẹ̀. ó ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ wá wọ́ náà mọ̀járí dààmú kí wọ́n tún lọ fi stress ṣe ẹlòmíì ààrẹ ò gba stress mọ́ bóyá àwọn stress tí wọ́n ti fira wọn ṣe torí wọ́n máa ń jẹ́ alákìkanjú nínú fíìmù wọ́n máa ń jẹ́ alákìkanjú so bóyá àwọn nǹkan yẹn ló fà á tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ bàbá wa nílò ìrànlọ́wọ́ tí wọ́n fi máa wọ́n á jókòó sí ṣọ́ọ̀bù wọ́n á tajà ìyàwó àtọ́ máa jẹ́lé wọ́n máa lọ wọ́n máa bọ̀ tọ́mátì á máa ṣe fíìmù bóyá ẹ̀kọ́ kan kò ní jẹ́ pé bóyá òun ni wọ́n rí láìlé lórí so ẹ̀yin olólùfẹ́ wa our lovers all over the world we pray may the Lord bless you and favour you bàbá nílò ìrànlọ́wọ́ wa wọ́n nílò ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé bàbá ní kàn ṣàánú àwọn ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé 07054900751 07054900751 lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní 617,000 naira fún bàbá a wà ní 617,000 fún bàbá
kí wọ́n gba ṣọ́ọ̀bù kí wọ́n ra ọjà wọ́n nílò freezer wọ́n nílò frozen kìíní generator wọ́n rajà síbẹ̀ ṣe mọ̀ bàbá láwọn kan fi máa tajà ni wọ́n bàbá ń bẹ̀ yín èmi náà bá wọn bẹ̀rù yín pé ẹjọ́ bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹjọ́ ẹ má dọ̀bálẹ̀ àbúrò wọn gan ti ń sunkún brọ́dà wọn nìyàwó wọn lé bọ́dá ẹ dìde ẹjọ́ alẹ́ bí oṣù bàbá ẹ dìde ẹjọ́ sí Ọlọ́run. ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n sí ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú mi ò lẹ́nì kankan àfẹ̀yìn náà ni mo ní ẹ̀yin ni mo ní mi ò lẹ́nì kankan tó bá jẹ́ mo léèyàn mi ò ní máa ṣe tí mo ṣe mi ò léèyàn ẹ ṣàánú mi àánú ni mo béèrè lọ́wọ́ mi àánú ni ẹ lè ṣe fún mi jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kí n kú ẹ ṣàánú mi mo bẹ̀ yín torí Ọlọ́run mo bẹ̀ yín ẹjọ́ ẹ ṣàánú fún mi mo bẹ̀ yín ẹ ṣàánú fún mi ẹ má wò mí ẹ má jẹ́ kí n kú ara ò ní ní ẹ ní rí nira èmi ni mo mọ bó ṣe ń ṣe mí nínú àgọ́ ara mi ẹjọ́ mi ò lágbájá láti máa ṣe gbọmọ bẹ́ẹ̀ yẹn ẹjọ́ nítorí ìgbà tó ti ta mí lọ́fà tó pè mí lápẹta láti inú fíìmù tí mo pè ní àjẹkù mi ò ti wọ ẹkọ owó mi báyìí ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú ẹ má ìrònú tún di púpọ̀ lọ́kàn mi ọ̀rọ̀ àjẹkù wà mẹ́mọ́ ṣe báṣẹ́ ẹ̀ jẹ́ mọ́ mi lọ́wọ́ tí mò ń wo bí mo fẹ́ dá owó lówó padà àtijọ́ àti mọ àwọn ọmọ nínú ilé mi ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe owó ilé nìsín tó bá bẹ̀ṣù tó ń bọ̀ owó mi ilé mi máa dì kó bá kan mo dẹ̀ ṣe máa ṣe ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀yìn wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ òṣì wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ ìyà mo bẹ̀yìn ẹ̀ ṣàánú mi Ọlọ́run kẹ́ ẹ̀ wò wọ́n mi lára ẹ̀kọ́ wo tọ́lọ́run wọ́n mi lára ewu tọ́lọ́run wọ́n mi lára èèyàn tí mo bá ṣe kó dáríjì mi kó jọ kó dáríjì mi. bàbá láwọn táwọn bá ṣe kan dáríjì àwọn. ẹ dáríjì mi ẹ má jẹ́ kí n kú sórí mo ṣe ládùúró iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn àìmọ̀ iṣẹ́ ni mo ti ṣe àìmọ̀ èèyàn ni mo ti bá iṣẹ́ tọ́lọ́run ti gbé dìde. account number yẹn ni 019913154 bàbá ẹ̀ dìde ó yẹ dìde náà ẹ jẹ́ kí n wà báyìí kọjọ kó ṣàlùyọ kó má jẹ́ kí n ẹ bá ń gbọ́ àbájú ẹ má jẹ́ kí n ẹ bá ń gbọ́ wọn ẹ má jẹ́ kí n ẹ bá ń gbọ́ wọn. ẹjọ́ torí Ọlọ́run ẹ má sunkún ẹgbẹ́ mi àlàyé ọ̀yà bí ó wà òkè ní bẹ́ẹ̀ ló fẹ́ sọ àìmọye ìpàdé mi ò ní súnmọ́ jù tí mi ò ní lè sùn ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ wo táwọn ọmọ mi kéékèèké yẹn kò sẹ́ tó bàbá mi ti gbà wọ́n tí bá kú kò sẹ́ tó bá tọ́jú wọn. bàbá ti ń sunkún yẹn. ẹjọ́ torí Ọlọ́run bàbá ti ń sunkún yẹn. bàbá ti ń sunkún yẹn. bàbá ẹ má sunkún. ẹ̀yin tí ẹ fẹ́. àánú yìí ni mo fẹ́ ṣàánú mi. Ọlọ́run ojú yìí náà tani mo ṣe bóyá ń ṣiṣẹ́ tó bóyá fara ṣiṣẹ́ tó wá dálé bí oṣù ló lè fún wa ní nǹkan tá a fẹ́ lórí róòlù ìbàdàn lọ́ba lọ fara ṣe àwọn èèyàn rí mi tí mo fẹ́ sẹ́rin lójú títì tí mo rí wáyé kí ló dé tó jẹ́sẹ̀ ni mo fi rí ẹ ṣàánú mi kò sẹ́ tó máa ràn mí lọ́wọ́ ẹ̀yin náà lè ràn mí lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi lémi náà jóná láti gbà tí lémi náà ti jóná ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo sọnù tí mi ò dẹ̀rí kọ́sà ìbọ̀dé Ọlọ́run. hello ma ẹ ká sọ 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 ma. ẹ má wò mí rán hello ma hello ma ẹ má jẹun kú Ọlọ́run ayé wo ni mo wá ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú bàbá lọ ṣe nǹkan tí ò yẹ kí n ṣe hello ma ní òye nǹkan tí ò yẹ kí n ṣe bàbá lọ bá wọn fíìlì rẹ bá ṣoríṣiríṣi tí ò yẹ kí n ṣe torí àtijọ́ àti imú torí àwọn ọmọ ọlọ́mọ
Hello ma. Hello ma. Ẹ ṣàánú mi. Àánú yìí ni mo béèrè. Hello ma. Àánú ni mo béèrè. Mi ò Hello ma. béèrè mọ́tò, mi ò béèrè kankan. Hello ma. Mo fẹ́ máa tajà ni kí n máa tajà. Ni mo fẹ́ kó fowó ràn mí lọ́wọ́ kí n máa tajà. Tí n bá ń tajà ìgbésí ayé mi á tún yé padà ju báyìí lọ. Eré tó bá pè mí sí màá máa lọ bí ìgbẹ́lẹ̀ lọ. Nígbà tí màá ti Hello lọ ma. bí ọjà tí mo ń tọ́jú ọmọ ọlọ́mọ. Hello ma. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ni. Ẹ ṣàánú. Hello ma. Ẹ má wò mí rọ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Hello ma. Fọlọ́ mo fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́. Hello ma, ṣé ń gbọ́ ma? Ọlọ́run. Àwọn èèyàn ń pè wọlé. Hello ma. Hello ma. Bàbá ẹ dìde. Bàbá ẹ dìde. Ẹ bá ń gbé wọn dìde. Tó jẹ mí níyà, tó jẹ mí níyà, Ọlọ́run ta ló jùlọ, ta ló jùlọ, mi ò rẹ́ni tó jùlọ, kò dẹ̀ sí nǹkan tó lè ṣe, kò sí tó lè ṣe. Ẹnìkan fún 100,000 naira. Kò sí tó lè ṣe. 680,000. Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ti fún ọ ní 100 lẹ́yìn owó tán fún wọn. Ẹ ṣé. Ní fún ọ 100. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o. Ọlọ́run ará yìí náà lọ́wọ́ ẹ̀ rà. Bàbá ẹ dìde. Àwọn ọmọ yàrá àdúgbà, àwọn ọmọ yàrá àdúgbà, ọmọ yàrá àdúgbà. Bàbá ẹ dìde. Ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín, torí Ọlọ́run mo fi bẹ̀ yín. Bàbá ẹ dìde. Ọlọ́run ìwọ ló dẹ̀ ní kò sí nǹkan tó lè ṣe, ní kò sí nǹkan tó lè ṣe, mo lè gbà bẹ́ẹ̀. Mo gbà bẹ́ẹ̀ pé kò sí nǹkan tó lè ṣe, mo gbà bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó jù lọ, kò sẹ́ni tó jù lọ, kò sẹ́ni tó jù lọ, tó bá jẹ́ torí ìfẹ́ ni. Hello ma. Mo ṣetán Ọlọ́run, mo ṣetán, mo kàn nílò Ṣé ń gbọ́ ma? tí màmá fáwọn Hello ma. jẹ. Ọlọ́run, ìlú ayé wo ni ní ìgbà yóò lọ. Mi ò kì í ṣọ̀lẹ, mi ò kì í ṣọ̀lẹ, mi ò ṣọ̀lẹ. Nígbà tí mo ṣì wà ajá, mo bá Bàbá ẹ ti ṣe dìde. mẹ́ta. Ẹ dìde. Ẹ bá ń gbé wọn dìde sẹ́. Ẹ ṣàánú mi. Ẹ bá ń gbé wọn dìde. Bàbá ẹ dìde, ẹ jọ̀ọ́ ẹ dìde. Ẹ fi mí lẹ̀, ẹ fi mí lẹ̀, ẹ jẹ́ kí n wà báyìí, ẹ jẹ́ kí n wà báyìí títí tó bá fi ṣàánú mi, títí tó bá fi ṣàánú mi, ẹ jẹ́ kí n wà báyìí. Ẹ jẹ́ kí n Wá wà wá báyìí. wọn gbọ́n dìde. Ẹ bá bẹ̀ wọ́n. Ẹ jẹ́ kó tiẹ̀ dìde náà. Ó ṣàánú mi. Ẹ jẹ́ kó tiẹ̀ dìde. Ẹ jẹ́ kó dìde náà. Ẹ jẹ́ kó Ẹ bá dìde wò náà. mí lọ. Mo bẹ̀ yín Ẹ ní jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ ṣàánú lọ́wọ́. mi. Ẹ jọ̀ọ́ ẹ Ẹ jọ̀ọ́. ṣàánú mi. Ẹ jọ̀ọ́ Ẹ ṣàánú mi, mi ò lẹ́ni kankan. Mi ò lẹ́ni kankan. Mi ò dé èèyàn. Kò sẹ́ tó lè help mi. Mi ò ní. Mi ò ní. Mi ò ní. Àbẹ̀yẹ olólùfẹ́ mi náà nìkan. Ẹyin nìkan ní àìmọye kan tó ń ṣe mí tí ò ní sẹ́ni tí máa sọ fún. Èmi nìkan náà ní ọmọ sásọ tí màmá sásọ sí. Màmá sásọ sí tí nǹkan bá ti ṣẹlẹ̀. Bàdájọ́ kò bàbá rìn, bàbá sunkún rìn. Pàtó lọ bẹ́ẹ̀ lómi ṣiṣẹ́ tẹ bá gbọ́ iye tó máa fún mi nígbà tí bá ṣiṣẹ́ tán. Wọ́n ní kí n bá bínú kí n gbà bẹ́ẹ̀. Bàbá sunkún rìn lọ. Ìjọ mo fẹ́ ṣe yẹn. Ìjọ mo fẹ́ ṣe Ṣé bá bẹ́ẹ̀ lómi iṣẹ́ wọn ní fún yín lówó tó wọ́n ní gidi? fún mi lówó gidi. Wọ́n ní fún mi lówó gidi tí bá lọ lọ́ máa kówó òṣì mi lọ́wọ́ máa ronú tí màá fi délé mi. Ọ̀pọ̀lọpọ̀ bí ni máa fẹsẹ̀ rìn. Kówó tán fún mi kò tún lè gbé mi padà délé mi. Ẹ fẹsẹ̀ rí kówó tán fún yín lè gbé Ó yín lè gbé lélẹ̀. mi délé mi. Ìjọ mo fẹ́ ṣe gbogbo eléyìí náà. For how long ni mo fẹ́ fi ṣe? Kò dẹ̀ kì í ṣọlẹ̀. Kò sẹ́ni tó máa pè mí síṣẹ́ tí ò ní mọ̀ parí ní oṣù. Ẹ dẹ̀ máa rí pàtì mi. Ẹ lọ máa wo fíìmù tí ń bá wà nù ẹ̀. Ẹ máa rí pàtì bí ipa mi. Ẹ máa rí níbẹ̀. Ẹ máa rí níbẹ̀. Wọ́n kò sọ pé lébi oṣù ogúdù. Mi ò ní nǹkan táwọn tó gùdù ni. Mi ò ní mo náwọn ọ̀rẹ́ tó pọ̀ gan níṣẹ́ tó máa dá lébi oṣù mo ń wóra mi rọ̀. Báyìí kọ́ ló ṣe yẹ kí n wà. Mo nẹ́gbọ̀n tó máa sọ fún mi pé ọ̀rọ̀ mi kàn máa ń kàwé lára ni. Pé báyìí kọ́ ló ṣe yẹ kí n wà. Àwọn ẹlòmíà pè mí sí pàtì. Tó bá rí pórí ọ̀kadà ni mo ti bọ́lẹ̀. Wọ́n wá súnmọ́ mi ọ̀nà. Ọ̀ ẹ̀ gbé mọ́tò yẹn wá ní. Wọ́n ní mo ò ní mọ́tò. Wọ́n ní mo ò ní mọ́tò. Mo ò ní mọ́tò. Màá kàn rí pé wọ́n change sí mi ni nítorí wọ́n ti wò pé èèyàn ńlá ni mí. Ọmọ pé mo kàn lórúkọ ni. Mi ò ní ọkọ̀. Mi ò ní ọkọ̀. Mi ò ní ọkọ̀. 868,000. Mi ò ní ọkọ̀. Mi ti ẹ̀rí kọ́ ò wọlé bẹ̀t. Iye tó ń wọlé ni mò ń wò. Ẹ ṣàánú mi. Mẹ́sẹ̀jì wọlé kọ́ ò wọlé bẹ̀t. Iye tó ń wà iye tó ń lọ ń bí ni mò ń wò. Ẹ ṣàánú mi. Iye tó ń lọ ń bí ni mò ń wò. This is 868,000. Ẹ má jẹ́ kú lórí mo ṣe. Ẹ má jẹ́ Kí lẹ fẹ́ kú máa lórí. ṣe bàbá? Mo fẹ́ máa ta ọjà. Mo fẹ́ gba ṣọ́ọ̀pù ńlá. Ẹ máa ra freezer. Màá ra freezer. Ẹ máa ra generator. Màá ra generator. Màá ra ọjà. Màá ra minerals. Bottle water. Pure water. Mo tún fẹ́ máa já ráìsì náà sẹ́gbẹ̀ẹ́ kan kí n máa Ẹ ta. fẹ́ máa ta ráìsì náà lẹ́gbẹ̀ẹ́ òróró kan. kí n máa ta gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn papọ̀. Mo wọ́n ti bá ń ṣe yẹn kò sí ní lójúmọ́ káwọn èèyàn máa jẹun. Ó máa tà látara bẹ́ẹ̀ màá máa rówó bọ́ fámílì mi. Ẹ bá ran bàbá lọ́wọ́. Ẹ bá ran bàbá yìí lọ́wọ́. Mi ní kú lọ́dọ̀ wọn. Mi ní kú. Ẹ ṣàánú mi. Tọ́n bá rí wọ́n ò rí mo gbọ́ Ọlọ́run gbọ́ wọ́n ò rí ìrànlọ́wọ́ tó ga
This is 868,000 naira. 868,000 naira. Ẹ̀yin tẹ́ fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ lè pè wọlé sórí 070-549-00751. I am emotional right now. I am emotional. Àní wọ́n ṣe mí. Ó dàbí kí n ní millions tó pọ̀ kí n gbé fún wọn. Èmi náà ti fún 100,000 láàárọ̀. I gave him 100,000 in the morning. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí Ọlọ́run ó lò fún wọn. Ẹ gbéra ńlẹ̀ dìde, àánú ò ní tán lọ́rọ̀ yìí o. Ẹ máa tẹ̀síwájú. Bàbá rè Alébíoṣù rè, bàbá ń bá wa sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín inú títóbi yín, nínú agbára Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ ṣàánú mi, wíwá tí mo wà láyé agbára mi kọ́. Ọlọ́run náà ni ló dé mi sí ló dé yìí náà sí pẹ̀lú. Ipò tẹ́wà, agbára Ọlọ́run náà lè fi débẹ̀. Mo fọ Ọlọ́run náà mo fi bẹ̀ yín pé ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ mo fẹ́ máa tajà ni, kí lè máa fi gbọ́ bùkátà. Ọ̀rọ̀ iṣẹ́ fíìmù kò dàbí bíi ti tẹ́lẹ̀ mọ́, nítorí mi ò lè fi gbogbo agbára ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀. Tí n bá tiẹ̀ ní ṣọ́ọ̀bù, ìjọ tó bá pè mí sí kankan, ìyàwó mi máa wà níbẹ̀, a máa mọ́nítọ̀ ẹ̀. Ọkàn mi á balẹ̀ pé ọ̀rọ̀ pé kí la fẹ́ jẹ lálẹ́ ìtọ́ máa ń pè mí gbogbo ìgbà. Àmọ́ tá a fẹ́ jẹ o, àwọn ọmọ ní kí la fẹ́ jẹ o, wọn ò tí ì sùn o, wọn máa pè mí lọ pè mí bọ̀. Ìyá kúrò ń bẹ̀, ìyá kúrò ń bá ìbọyè ìgbà náà ọmọ mi máa sùn, wọn ò ní jẹun sùn, tí bá fi máa sáré lọ gbé bàbá yẹn fẹ́ jẹ tí bá máa fi dé wá ti sùn tó bá tẹ̀ sóúnjẹ yẹn tó bá jí wọ ìrànlọ́ náà máa ṣe wọ nílé jẹun mọ́. Ní ìdẹ́gẹ́ fún ọmọ mi ṣeré tí ó bá sí ní gbogbo ẹ̀ ṣeré, ní ìfẹ́ ọmọ mi ṣeré ẹgbẹ́ àwọn tó wà náà ẹ̀túṣọ̀ wọ́n mọ̀ mo tọ́ wọn débẹ̀ náà nínú kò sí ẹ̀ náà tọrọ kọ́bọ̀ tí mo rí ẹ̀ náà ni mo fi ń rọ́wọ́ ni mo fi ń ṣe ìgbé kémi náà kí n lè dàbí àwọn èèyàn mi, kí n lè dàbí àwọn tèmi náà, àwọn tá a jọ jẹ́ colleagues. Ẹlòmíì wà tó ní mọ́tò méjì mọ́tò mẹ́ta, èmi ò tẹ́ sọ̀rọ̀ mọ́tò this time bọ̀ kí ṣáàtì ẹ̀ máa tajà. Tí máa ń tajà mo mọ̀ pé lórí mọ́tò Ọlọ́run ló ní, lórí ibi tí mo bá ṣáìtì mi dé Ọlọ́run ló ní, lórí mọ́tò Ọlọ́run ló ní, lórí mọ́tò Ọlọ́run ló ní, lórí ilé tẹ̀kọ́nà Ọlọ́run ló ní. Kí wàá ní kókó báyìí? Mo fẹ́ kọ́ fún mi lọ́wọ́ àti jẹ àti mu, ṣùgbọ́n tí n bá ń tajà mi ò ní wojúmọ́. Tí n bá ń tajà mi ò ní wojúmọ́. Bàbá ti wà ní 901,000. Ẹ ṣé mo dúpẹ́. Bàbá tó ṣe. Ẹ ṣé o, Ọlọ́run ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ yìí o, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run mo dúpẹ́, bàbá mo dúpẹ́. Ọlọ́run má dáwọ́ àánú dúró ní ayé mi. Ẹ̀yin dá fún mi náà, Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró ní ayé mi. Gbogbo bí tẹ́ ẹ bá lẹ́ka sí wọ́n rà àánú bẹ̀. Ẹ̀rọ àánú bí iṣẹ́ yín, ẹ̀rọ àánú bí gbogbo. Ẹ ṣàánú fún mi. Bàbá ti wà ní 1,011,000. 1,011,000. Bàbá ẹ ti kọ́kọ́ wà ní ẹ ti kọ́kọ́ kíra yín kú oríire. Ẹ ti kọ́kọ́ di mílíọ̀nìyà báyìí. Ẹ ti kọ́ di mílíọ̀nìyà báyìí. Ná. Ẹ ti wà ní 1 million. Ẹ ti di mílíọ̀nìyà báyìí ná. Ẹ ti kọ́kọ́ di mílíọ̀nìyà báyìí ná. Ẹ dúpẹ́ ná. Ẹ ṣé mo dúpẹ́ o. Kò ní tó ń bẹ̀, a máa pọ̀ sí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ni mo bẹ̀ yín, mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín ipe ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí gbogbo làálàá mi kó já sásán, gbogbo wàhálà mi kó má já sásán. Kí n bá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín wà tọdún tí mo ní mo ti wà, ó ti pé 45 years tí mo ti ń ṣiṣẹ́ yìí, ó ti pé 45 years. Ẹ ṣàánú mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mi lẹ́nu ẹ jọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mi lẹ́nu ìwọ wò pé kí ni kókó mi lóòótọ́. Ẹgẹ́ mi náà bìrà mi léèrè pé kí ni kókó mi láti 45 years. Ibi tí mo lè tọ́ka sí náà ní sáìtì tí mo mú àwọn Àgbàlá Gabriel lọ lẹ́nu. Ibi tí mo tún bá dé ní ẹ̀ kò ságbára mọ́, kò sí ọkàn. Àìmọye ìgbà ló jẹ́ kó oúnjẹ tí n bá ti jẹ láàárọ̀ ó tún dijọ́ kejì kí n tó jẹun. Màá ṣàmàdù káwọn ọmọ mi jẹ, táwọn bá ti jẹ màá lè mi kò sí wàhálà. Ọlọ́run máa ṣe àìmọye ìgbà ní máa yí sáàwẹ̀ láì ṣe pé wọ́n yan àwẹ̀ fún mi ní church. Ọlọ́run mo bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kú báyìí. Mo bẹ̀ yín, mo rawọ́ ẹ̀bẹ̀ tí mo fi ń bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín torí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín.
mo fọlá gbogbo tẹ́ bá jẹ́ láyé mo fi bẹ̀ yín àti Christian àti Muslim àti gbogbo ènìyàn pátá ni mo bẹ̀ pé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Tẹ́ bá lọ wo àwọn iṣẹ́ mi ẹ rí i pé èmi náà ń fara ṣe mò ń fara ṣe kò sẹ́ni tó máa wo fíìmù mi tí ò ní láìkẹ́ bá a lé bí oṣù ìṣègùn dàbí. Mo ráwọn tó máa sọ fún mi pé tí ìbá sínú fíìmù àwọn òkì máa ń wò ó àwọn ò ní wò ẹjọ́ mo bẹ̀ yín ní ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ má wò mí rọ ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹjọ́ ẹ ṣàánú mi àánú ni mo béèrè àánú ni mo béèrè àánú ni mo béèrè Ọlọ́run. ẹ bá ń gbé kọ yẹn 070 ẹ bá ń gbé bàdé. irú ayé wo ni mo wá 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 ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣàánú mi ẹ má jẹ́ kí n kú ẹ má jẹ́ kí n kú àwọn kan wọ́n dúró pé kí n kú wọ́n dúró pé kí n kú àìmọye ìgbà tó máa jíjẹ́ fún mi ṣọ́ọ̀ṣì wọ́n ní èmi ń sáré kó lè dá fún mi àwọn kan sọ pé kí ló ṣì dúró ṣe nú ayé ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run torí iṣẹ́ tá à ń ṣe. ẹ̀yin kì yóò kú ikú kan bí kò ṣe yé. àmì o Jésù ogún pọnú iṣẹ́ tá à ń ṣe. ká ilé máa ròyìn iṣẹ́ Kristi. àmì o Jésù àmì ẹ jẹ́ kí n kúnlẹ̀ ká kí n bẹ̀ àwọn èèyàn ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n ẹ jẹ́ ẹ fi mí lẹ̀ mo fẹ́ bẹ̀ wọ́n ní kó lè ṣàánú mi ẹ wo nǹkan tí mo sì fẹ́ ṣe nǹkan tí mo sì fẹ́ ṣe ta ló fẹ́ fún mi lówó fi ṣe mi ò léèyàn mi ò lẹ́nì kankan ẹwà ọmọ mi náà ìgbà mi wọn ò ní lọ school màá ní wọn tọ́ bàmọ́ wa máa lé wọn mi ò tí ì san owó ilé ìtọ́ ṣe lọ́wọ́ mi ò tí ì san pé wọ́n ní wọ́n máa lé wọn mo sọ fún ìyàwó wo mi ò lè lọ kú tọ́ bá fẹ́ lé wọn kó lé wọn tọ́ bá fẹ́ lé wọn kó lé wọn torí mi nìkan ni mi ò lẹ́nì kankan mo nẹ́bí o mo nára o bọ̀ mi ò wọ́n ò rí tí èmi ní kálukú ń ṣe tiẹ̀ alóò náà lọ́mọ tóun máa kéta fún ọ̀ọ́dẹ̀ rán mi iṣẹ́ lóòótọ́ mo rán mi iṣẹ́ mo bẹ̀yìn olólùfẹ́ mi ẹ ṣàánú 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 fún mi 1,042,000 ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi Ọlọ́run wíwá tí ro wà 1,094,000 1,094,000 1,094,000 naira sir. orí forúkọ rẹ Ọlọ́run àánú rẹ bàbá ni mo tọ́ a máa bá wọn ẹ̀sọ́ lórí ìdúró. olùbùkún ayérayé ìrẹ ló bùkún fún ẹyẹ ìwò jọ̀wọ́ wá bùkún mi bàbá fàgbára rẹ o lórí ayé mi o Jésù fàgbára rẹ o kí gbogbo jẹ́ kí gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan ló bá lórí ayé gbogbo bàbá fàgbára rẹ o Ọlọ́run àpèjúbà Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọ̀pá tó bẹ ẹyẹ tó máa bẹ ìdọ̀lẹ́ ó máa bẹ gbàtà yóò ní sí mọ́ ẹ̀yin nìkan ṣoṣo náà ló máa bẹ gbàtà yóò ní sí mọ́ Ọlọ́run ráàánú sí mi Olúwa ráàánú sí mi bàbá ráàánú sí mi ọmọ ráàánú sí mi ẹbọ ráàánú sí mi ẹ má jẹ wà bákan náà mọ́ ẹ ṣàánú mi mo fẹ́ máa tajà ní o mo fẹ́ máa tajà ní o torí iṣẹ́ fíìmù kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ nínú ìjọ mi wọ́n mọ̀gbà tó pè mí lápẹ̀ta tí mò ń pọn ẹ̀jẹ̀ ní mú lẹ́nu tó rólùṣẹ́ mi náà wà náà tó ṣiṣẹ́ fún mi tó gbàdúrà fún mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má wò mí ràn owó ni mo fẹ́ mo fẹ́ tajà. Hello ma, yes ma. Bàbá ń béèrè fún àánú ni, bàbá ń béèrè fún àánú ni. Bàbá ń béèrè fún àánú. Àwọn tí wọ́n dínà oore mọ́ mi. Bàbá ń béèrè fún àánú ni, wọ́n béèrè fún àánú. Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mà. Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mà. Yes ma, ẹ ṣé ma. Ọlọ́run. Ẹ ṣé ma, yes ma. Ọlọ́run. Ẹ ṣé ma. Ẹnìkan ló máa send owó sí yín. Ọlọ́run ẹ ṣàánú mi, mo dúpẹ́ ẹ ṣé mà, ẹ ṣé o. Ọlọ́run á rántí yìí,
ọlọ́wọ́ arántí yìí ọlọ́wọ́ arántí yìí o ọlọ́wọ́ afọ̀pọ̀ rọ́pò fún ya ọmọ yàrá láàánú ẹ ṣàánú mi ẹ wo tàwọn ọmọ mi àwọn ọmọ tí wọn ò lẹ́sẹ̀ lọ ẹ jọ torí Ọlọ́run. 1,192,000. 1,192,000. 1,192,000. Hello, sir. Hello, sir. Ọlọ́run ṣàánú fún mi. Hello, sir. Bàbá ṣàánú Yes, fún sir. mi. Ọmọ ṣàánú fún mi. Hello, sir. Ṣàánú fún mi. Má jẹ́ kí n ṣe lásán. Hello, Má jẹ́ sir. kí n kú Hello, sórí mo sir. ṣe. Má jẹ́ káyé ṣe yege. Yes, sir. Hallelujah, Má jẹ́ kó sọ sir. pé kò tó di mi. Ọlọ́run mo bẹ̀ yín. Bàbá mo bẹ̀ yín. Hello, sir. Ọmọ mo bẹ̀ yín o. Ó ní ọ̀nà tọ́lọ́run gbà Hello, ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀. Hello, sir. Ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ o. Ṣé mo rí airdrop? Àyípadà wọn yóò ṣìnà wọn kọ́ ṣe Olúwa. Hello, sir. Ṣùgbọ́n àwa tó Yes, sir. gbólúwa gbọ́n á kí Hello, òkú sir. láyé. Ọlọ́run àánú ni mo béèrè fún. Ẹ ṣàánú mi. Hello, Ẹ sir. ṣàánú mi. Mo bẹ̀ gbogbo àgbáyé. Èmi alẹ́ bí oṣù náà ni. Àtọ̀ yín tẹ́ ẹ máa ń wò yẹn. Ẹ ṣàánú Yes, sir. mi. I'm going, sir. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Yes, sir. 50,000 naira. Ẹ ṣàánú mi. Yes, sir. Ẹ ṣé, sir. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Àmín, sir. Ẹ Àmín, ṣàánú sir. mi. Àmín, sir. Ẹ Àmín, sir. ṣàánú mi. Ẹ Àmín, ṣàánú sir. mi. Àmín, sir. Ẹ ṣàánú mi. Àmín, Ó ń bẹ láàyè mo mọ̀. Ó ń bẹ láàyè mo mọ̀. Ọba tó jí Lásárù kí lẹ rò pé kò lè ṣe. Ó ń bẹ láàyè mo mọ̀. Ọlọ́run kò sí tẹ̀lé ṣe. Ó ní kọ́ àwà tó ṣòro ṣe fún ọ bí kò sí. 1.288. 1,288,000. 1,288,000. Ẹ mọ́ra àánú sí mi, àánú ni mo fẹ́, àánú ni mo nílò, ẹ rán àánú sí mi, ẹ rán àánú sí mi. Mo dúpẹ́ o, mo dúpẹ́ ẹ ṣé o, mo dúpẹ́ ẹ ṣé, àtọkùnrin àtobìnrin, àtọmọdé àtàgbàlagbà, àtọnílé àtàlejò, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ wọn ni, ẹ jẹ́ kí n kúnlẹ̀ ẹ ṣé. Ẹ ní wà ní àánú Ọlọ́run ò ní fi ń sílẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo tó nawọ́ sí mi, mo dúpẹ́ Ọlọ́run ẹ ṣé, bàbá ẹ ṣé, ọmọ ẹ ṣé, ẹ̀mí ẹ ṣé, Olúwa mo dúpẹ́. Ẹ ṣàánú mi, 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 ẹ ṣàánú mi. Kí ló dé wá bá ń wo kò sọ̀rọ̀ mọ́? Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, Abẹ́ ìdílé bẹ́ẹ̀. ẹ ṣàánú fún Ẹ mi, ìdílé bẹ́ẹ̀. Ó yẹ ìdílé. ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kí n kú báyìí. Mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, Olúwa mo bẹ̀ yín àti Muslim àti Christian gbogbo yín ni mo bẹ̀ àtẹlẹsìn kan àbáláyé ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, àánú ni mo béèrè, àánú yín ni mo nílò. Ẹ má jẹ́ kí n kú báyìí, ẹ má jẹ́ kí n kú fọ́tayọ̀, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, mi ò lẹ́nì kankan o, 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 kò sí tẹ́ ẹ lè ṣe, kò sí tẹ́ ẹ lè ṣe, kò sí tẹ́ ẹ lè ṣe. Olúwa jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ jẹ́ kí n ráàánú gbà, ẹ jẹ́ kí n ráàánú gbà, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Okay, wọ́n sẹ́ 50,000. God bless you, ma. Ẹ ṣé mo dúpẹ́ ma. Hello, ma. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé Yes, o. ma. Wọ́n máa gbọ́ ma. 1,290,000. 1,290,000, sir. Ẹ ṣé ma. Thank you, Ẹ ṣé ma. mo dúpẹ́ o. Ẹ ṣé ma. Yes, Ọlọ́run ma. Olúwa kò àbùkún ṣe yín o. ma. Bàbá àbùkún yín, ọmọ àbùkún yín, má àbùkún yín. Ẹ ra ma. Ẹ̀yin náà ò ní wówó Ẹ ra ma. Thank you, ma. Àánú gbà. Ẹ ra ma. Àwọn yàrá Yes, àánú ma. gbà. Mo bẹ̀ Ẹ ra yín ma. ni. Yes, Ẹ ma. ṣàánú mi. Ẹ Yes, ma. ṣàánú Ẹ ṣé, mi. ma. Ẹ ṣàánú Ẹ ṣé, mi. ma. Ẹ ráàánú Yes, sí ma. mi. Olúwa Ẹ ṣé, ráàánú sí mọ́mì. mi. Bàbá ráàánú sí mi. Ọmọ ráàánú sí mi. Èèmọ̀ ráàánú sí mi. Ọlọ́run ìyanu, Ọlọ́run ìpè, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Ìwọ ló ṣàánú ń bẹ pẹ̀lú àtọ́ tó ràn wá lọ́wọ́. Oníkìní ènìyàn lè ṣe tó bá tẹ̀jẹ́ gbogbo ayé kan ni. Lónìí Olúwa ò dẹ̀ bá mi fòpin sí. Bàbá bá mi fòpin sí. Olúwa jọ̀ọ́. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o, ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ fún mi lówó, ẹ ṣé mà,
ẹ ṣé sà, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé lágbára Ọlọ́run á fọ̀pọ̀ rọ́pò, á máa pọ̀ sí, á máa pọ̀ sí. Èyí tẹ́ fún mi ọ̀pọ̀ Ọlọ́run máa fi dá padà fún yín. Àṣírí pẹpẹ kì í tú, àṣẹ Elédùmarè ni. Àṣírí yóò ní tú o, àṣírí yóò ní tú kó tó bò. Ẹ ní ṣẹlẹ́yà, ẹ ní ṣẹlẹ́yà. Ọlọ́run á dá àwọn ọmọ yín sí. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́. ẹ̀yin tí ẹ fẹ́ ràn bàbá lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́. 01991315544 ó ní account number. Ìmọ̀ tó ṣe kíní ẹ̀ tí mo ń ṣe ló tí ò ṣe 01991315544 ó ní account number tẹ́ ó ṣe sí GT Bank. Dípàdípàdà mọ́sán ló wà ń bẹ̀. Then ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé 07054900751. Hello ma. Mommy, God bless you ma. Ojú ò ní tì yín ma. Ẹ ṣé ma. Thank you ma. 1.3 million. Ẹ ṣé ma. Thank you ma. 1.3 million, sir. 1.3 million. 1.3 million. 1,300,000. 1,300,000. Bàbá ẹ má dọ̀bálẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé Ọlọ́run á ràn yín lọ́wọ́ o, ẹ ṣé o, àmọ́ yín ara láàánú, ẹ̀yin náà ara àánú gbà, àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀, níbikíbi tẹ́ ẹ bá lọ, ẹ máa bójú rẹ àtàánú Ọlọ́run pàdé, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́ o, Ọlọ́run ẹ ṣé o, bàbá ẹ ṣé o, ọmọ ẹ ṣé o, ẹ̀mí ẹ ṣé, Olúwa mo gbé yín ga, Olúwa mo gbé yín ga, bàbá mo gbé yín ga, ọmọ mo gbé yín ga, ẹ̀mọ́ mo gbé yín ga, Ọlọ́run ẹ ṣé, 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 Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé, 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 Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, mi ò lẹ́ni kankan, mi ò lẹ́ni kankan, mi ò lẹ́ni kankan. Ọlọ́run bí mo ṣe fara ṣiṣẹ́ tó èmi. Ọlọ́run o, Ọlọ́run o, mo lójú yé wa, mo lójú yé wa. Ibo lójú yín wà, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Tó bá já ìpè tó níwájú rẹ ni Ọlọ́run dáríjì mi, Ọlọ́run dáríjì mi. Tó bá já ìṣe ìfẹ́ rẹ ni Ọlọ́run dáríjì mi. Bàbá dáríjì mi. Ìwọ ló sọ pé àwọn tó pè ló yọ, o láwọn tó yọ. Àwọn ló bá ṣe lógo, àwọn ló bá ṣe lógo. Ọlọ́run ṣe mí lógo. Ìwọ ló pè mí ló yọ, Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ wo tàwọn gbọ́dọ̀ ò dẹ̀ wo tàwọn irú Ọlọ́run ò kó sí mi lọ́wọ́ tí mi ò gbọ́dọ̀ má tọ́jú ló jẹ́ mi nìkan ṣoṣo náà ni èmi nìkan ṣoṣo ni èmi ni mi ò dára, mi ò lẹ́bí, mi ò léèyàn, mi ò léèyàn, mi ò léèyàn, mi ò léèyàn, mi ò lẹ́dí kankan. Àwọn tí mo ní ni wọ́n dúró yìí tí mo rí o bí mo ṣàlẹ̀ bí mo lẹ́gbọ̀n mo dáwọ̀ èyí. Ọlọ́run o, Ọlọ́run, 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 ṣàánú fún mi, ṣàánú fún mi. Ta ló lè gbà mí? Ta ló lè gbà mí? Lè gbà mí lọ́wọ́ ayé àfi Jésù. Jésù Olúwa, Jésù Olúwa, Jésù Olúwa ló lè gbà mí. Ó ti ṣẹ́gun, ó ti ṣẹ́gun oṣó, ó ti ṣẹ́gun ajẹ́, ó ti ṣẹ́gun ayé, kí n má bẹ̀rù. Ọlọ́run, ìwọ náà ló sọ bẹ́ẹ̀, ìwọ náà ló sọ bẹ́ẹ̀. Gbogbo ọjọ́ tó ti pẹ́ lónìí Ọlọ́run bá mi fòpin sí. 1.5 million. 1.5 million. Ẹ ṣé mo dúpẹ́. 1.5 million. Hello sir. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé. Ara wọn torí ẹnu ló ṣe tó bẹ́ẹ̀. 1.5 million. Ọmọ yìí láwọn sẹ́ 100,000 naira. Ẹ ṣé o. 1.5 million 47,000. Ẹ ṣé mo dúpẹ́. 1.5 million 47,000. Ẹ ṣé. 1.5 million 47,000. Ẹ ṣé, God bless you. Ẹ ṣé o, tẹ́ ẹ ràn bàbá lọ́wọ́. Tábà ti wọ 2 a kò lórí ètò àwọn ẹlòmínú ò máa ṣe lọ. Ẹ ṣé, ojú òní tí yín, thank you so much. Bàbá ẹ dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Ẹ ṣé. Ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀ kí n kí wọn. Ẹ ṣé mo dúpẹ́. Mo dúpẹ́, Ọlọ́run á bùkún yín. Ọlọ́run á bùkún yín. Ọlọ́run á fi ọ̀pọ̀lọpọ̀ fún yín. Kọ́kọ́ ò ní ṣe yín. Ẹ ní ṣàìsàn.
ikú ò ní jí. àwọn èèyàn send sí yín lọ ní o 1.560. 1.560. 1,560,000. ẹ ṣé mo dúpẹ́ 1.564. ẹ rí wọn 1,564,000. dáwọ́ dúró. ẹ ṣé àwọn èèyàn dáwọ́ mo dúró. dúpẹ́ gbígbéga ni Olúwa ju àwọn òkè lọ, gbígbéga ni ọ́ Olúwa. Ọlọ́run mo gbé yín ga, mo gbé yín ga, mo gbé yín ga. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń nawọ́ sí mi, tẹ́ ò fẹ́ kí n kú, tẹ́ ò fẹ́ káwọn èso mi kú, tẹ́ ò fẹ́ kí ìdílé mi parun, tẹ́ ò fẹ́ kí n kákùrú bí iṣu. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run máa bá mi, bẹ́ẹ̀ ni Ọlọ́run máa bá mi pẹ̀lú yín. Ọlọ́run á máa pẹ̀lú yín nínú ẹ̀mí, á pẹ̀lú yín nínú ara. Ọlọ́run ò ní fi yín sílẹ̀, bàbá ò ní fi yín sílẹ̀. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ìyanu oníbàwọlẹ̀ ti tó Olúwa, Ọlọ́run gbogbo ayé ẹ tóbi tó, gbogbo ayé kò lè gbáyé, gbogbo ọ̀run kò lè gbáyé Olúwa ẹ tóbi tó. Ọlọ́run mo gbé gíga fún yín, mo gbé títóbi fún yín. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, mo fi Ọlọ́run mo fi dúpẹ́, Ọlọ́run fẹ̀yìn èèyàn, Ọlọ́run mo dúpẹ́, bàbá mo dúpẹ́, mo ní pé láì bá sí titi yín ni ò lè dá ohunkóhun ṣe, a ní kò bá sí titi yín a ò lè ṣe ohunkóhun. Ọlọ́run ìyanu, Ọlọ́run mo dúpẹ́, bàbá mo dúpẹ́. Ó ní yíyára yín kúrò ní ọ̀dọ̀ mi ò lè dá ohunkóhun ṣe. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, Ọlọ́run mo bẹ̀ yín, Ọlọ́run mo bẹ̀ yín, mo fọpẹ́ fún yín, mo fi yín yàrá yín kúrò lọ́dọ̀ mi. ó ní ò lè dá ohunkóhun ṣe. Ẹ lè dá ohunkóhun ṣe. Ó ní kò sí. Ìwé Jòhánù, bẹ́ẹ̀ ni ló sọ bẹ́ẹ̀, ó ní tó bá ní à. Bí ọ̀rọ̀ mi bá gbónú yín, gbónú mi, ẹ ó béèrè ohun tí ẹ fẹ́ bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni Bí ẹ o. bá yàrá yín Ó ní ò lè dá ohunkóhun ṣe. Ẹ lè dá ohunkóhun ṣe. Bàbá yìí. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Ní yẹra yín kúrò lọ́dọ̀ mi. Ọlọ́run ẹ ṣé. Ẹ lè dá ohunkóhun ṣe. Ọlọ́run ẹ ṣé. Departing yourself from me, you cannot. Ẹ lè. Ọlọ́run. 1.584. 1,584,000. 1,584,000. Bá ti pé bí 2 million. Apple bí náà. Bá ti wọ 2 million. Ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú, ẹ ṣé o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ bá mi dúpẹ́ fún yín o. Ọlọ́run mo dúpẹ́ o, mo dúpẹ́ tọ́lá iná ò fi wọ́n sílẹ̀, ẹ ò fà wá náà sílẹ̀ pẹ̀lú. Ọlọ́run mo dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé, mo kí yín pé ẹ ṣé, mo tún kí yín pé ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. Bàbá ẹ dìde, ẹ dìde. Yorùbá lè bí o. Ẹ dìde. Ẹ ṣé, ẹ jẹ́ kí n kí wọn. Ẹ jẹ́ kí n kí wọn, ẹ ṣé, Ọlọ́run á bùkún yín, bàbá á bùkún yín, ọmọ á bùkún yín, ẹ̀mọ́ á bùkún yín. Ọlọ́run mo dúpẹ́, 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 Ọlọ́run mo dúpẹ́. Ẹ̀yin yìí mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé, ẹ jẹ́ kójú kó tì mí, ẹ jẹ́ kó béèrè kọ́ Ọlọ́run mi náà ti ẹ̀ dá. Ọlọ́run ẹ ṣé o, bàbá ẹ mo dúpẹ́ o, ọmọ mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ náwó sí mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹni wówó tì ẹni ò ní wówó tì ẹni wówó tì gbogbo bẹ́ẹ̀ ṣe náà Ọlọ́run máa fọpọ̀ rọ́pò, Ọlọ́run máa fọpọ̀ rọ́pò. Ọlọ́run ìyanu, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bá mi bùkún ènìyàn padà, Ọlọ́run bá mi bùkún wọn, bàbá bá mi bùkún wọn torí wọ́n ṣe èyí, Ọlọ́run bùkún wọn. Tàbá rí ohun kan táwọn náà ti ń retí lọ́jọ́ tó ti pẹ́, Ọlọ́run ìyanu torí gbogbo nǹkan kọ́ lówó, àwọn náà lè ní nǹkan tí wọ́n retí wájú rẹ, wọlá oore tí wọ́n ṣe yìí, Ọlọ́run bá mi ṣe fún wọn kọ́kọ́, bàbá bá mi ṣe fún wọn, ọmọ bá mi ṣe fún wọn, ọmọ bá mi ṣe fún wọn. Ọlọ́run ìyanu, oníbi ayé àti ọ̀run bá ti kọjá lọ, oníkékeré náà rẹ kò ní lọ láìṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run èpè, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì gbogbo àtọ́ nọwọ́ sí mi, Ọlọ́run bá mi bùkún wọn, bá mi fọ̀pọ̀ rọ́pò fún wọn, bá mi dùn wọn nínú, bá mi pa wọ́n lẹ́rìn àjò. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo sì nílò àánú, mo sì nílò àánú, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi sí ẹjọ́, ẹ ṣàánú mi, ẹ má wò mí ràn ẹjọ́, gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ń wò mí ẹjọ́, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi torí Ọlọ́run. Mo bẹ̀ yín ní, mo bẹ̀ náà ò ní fẹ̀yìn náà sílẹ̀, kò ní fún ọmọ yín sílẹ̀, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Bàbá wà ní 1.6 million. 1.6 million. 1,606,000. That's 1.6 million. 1,606,000. Bàbá ti kọ́wọ́ 2 million nírọ̀lẹ́ yìí. Àpò rẹ̀ fẹ́fẹ́. Ẹ̀yin tẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ní bá wọn tọrọ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. 1.606. 1.606. 1,606,000. 1.665.
1,665,000. ó ti ń lọ 2 million. Ẹ bá ń pàtó fún Jésù. Hallelujah. Ẹ bá ń pàtó fún Jésù. Ẹ bá ń pàtó fún Jésù. Inú mi dùn pé bàbá ríran lọ́wọ́. Ó ti ń lọ 2 million. Ó ti ń lọ 2 million. Ó ti ń lọ 2 million. 1.670. Ó ti ń lọ 2 million. 1,670,000. Inú mi dùn. ọjà ni mo fẹ́ máa ta Inú mi ẹja mo fẹ́ máa ta ọjà ní mo fẹ́ máa ta frozen food kí n gba ṣọ́ọ̀bù kí wọ́n á ṣí kó tóbi àwọn èèyàn máa patronize mi wọ́n máa bá mi rà màá lè fi máa gbọ́ kò ní jẹ́ pé màá tún wá ń jọ mi màá tún máa dà yín láàmú tàbí màá tún máa ní kó gba owó fún mi mọ́ tí n bá ti ń tajà tèmi náà rówó bẹ̀ tí mò ń rere tí mò ń tọ́jú ọmọ tí mo dẹ̀ ṣètò ọlọ́run mo mọ̀ pa máa pọ̀ sí ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi Bẹ́ẹ̀ ni mà, ibẹ̀ láti wá mà. ẹ ṣàánú mi ẹ ṣàánú Yeah, God bless you, ma. Ẹ rí ọwọ́ Ọlọ́run ojú òní tí yín. Mọ́mí yẹn láwọn send 50,000. Now àwa ní 1.7 million báyìí. 1,700,000. 1,700,000 naira. Mo bá yín yín lọ́hùn. Mo bá yín yín lọ́hùn. 1.7 million. Ṣó gbé dáadáa. Mo bá yín yín Ọlọ́run. Mo bá yín yín Ọlọ́run. Ṣó gbé. Bàbá wà ní 1.7 million. Mo bá yín yín lọ́hùn. Mo bá yín yín Ọlọ́run. Mo bá yín yín Ọlọ́run. Hello, ma. Mi ò lẹ́ni kankan mi ò lẹ́ni kankan àtẹ̀yìn náà ni mo ní ẹ ṣàánú fún mi 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 ẹ ránú sí mi ìgbà mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ kò jẹ́ kí n ṣe lásán kò jẹ́ kí n wá lásán kò rán àwọn ènìyàn sí mi. Bàbá ti síìkì rí bàbá wọn ti síìkì rí ẹ̀sán tó ṣe yín. Ara mi ò yá wọ́n pè mí lápèta mò ń pọ̀ ẹ̀jẹ̀ nímú àtẹnu láti ìgbà náà lára mi ò ti yá tí mi ò ti lè ṣiṣẹ́ mọ́ mo wá fẹ́ máa tajà mo nílò owó tí mo lè máa fi tajà mo nílò ìrànlọ́wọ́ àti àánú tí mo lè máa fi tajà àmín àmín. Àwọn náà fún yín 50,000 ní o. ẹ ṣé mà wọ́n fún yín ní wàásù 50,000. ẹ ṣé mo dúpẹ́ ẹni wówó tí o ẹ̀rọ àánú gbà ẹ ṣé mo dúpẹ́ ẹni ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé Okay, ma. Okay, ma. Okay, ma. Okay, ma. Okay, ma. mo dúpẹ́. Okay, ma. Tó bá dalẹ́ mà, tó bá di 9 mà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ẹ̀yin tẹ́ náwó sí mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo bẹ̀ yín, mo ṣì nílò àánú àti ìrànlọ́wọ́ yín. Yes, mommy, thank you. We love you too, ma. God bless you, mommy. Yes, mommy. Yes, ma. We love you, ma. Thank you, ma. Yes, ma. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣàánú mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà ẹ̀rọ àánú gbà. Tá bá ti wọ 2 million, máa kọ́kọ́ kù bí 1.731. 1,731,000 naira. 1,731,000. Mo dúpẹ́, ẹ̀mọ́ mo dúpẹ́. Bí 270 sí ẹ máa wọ 2 million bí. Ẹ̀yin tí ẹ̀ ràn wọ́n lọ́wọ́ ojú òní tí yẹn ṣe. Ẹ tún máa ràn wọ́n lọ́wọ́. Bàbá tẹ̀rí 2 million báyìí, mo mọ̀ pé yóò padà lé. Bẹ̀kí n tó kú òǹbí nípa orí ọ̀fẹ́ Jésù. Ẹ̀yin tọ́lọ́run ń lò kò ní sún kò ní rẹ́yìn. Àánú Ọlọ́run ní pákó lórí yín. Ẹ̀yin tí Ọlọ́run ó tún lò fún wọn. Ilé ìtìkú bẹ́ẹ̀ o. Wọ́n ti wà ní 1.730,000. Bàbá ẹ̀ mọ́. 1,732,000. Ẹ ṣàánú mi sí ẹ jọ̀ọ́ mo nílò àánú yín àti ìrànlọ́wọ́ yín ni ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín àánú ni mo nílò àánú yín ni mo fẹ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ n kú lórí mo ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ìdánilọ́ Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ ibi tẹ́ bá mi dé mo dúpẹ́ ibi tẹ́ ṣe ń bá mi lọ gbogbo ẹ̀yin èyí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni wọn ò ní bẹ̀ yín lẹ́bẹ̀ òṣì wọn ò ní bẹ̀ yín lẹ́bẹ̀ ìyà àánú yín ni mo fẹ́ ẹ ṣàánú fún mi kò sí nǹkan tó kéré jù kò sí nǹkan tó pọ̀ jù ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ sin Ọlọ́run látara mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi àánú yín ni mo fẹ́ àánú yín ni mo fẹ́ àánú yín ni mo fẹ́ ẹ ráàánú sí mi jẹ́ kí n ráàánú gbà inú bẹ̀ yín ẹ fàánú bẹ̀ mí wò Ọlọ́run fàánú gba ayé mi wò Olúwa ṣàánú fún mi bàbá ṣàánú fún mi. ní tó ti ṣe yín rí yẹn sọ bàbá. ẹ jọ̀ọ́ wọ́n pè mí lápèta ní location náà ti pè mí lápèta tí ẹ̀jẹ̀ fi ń dà ní mú àtẹnu mi láti ìgbà náà lára mi ò ti yá ló ti jẹ́ pé oògùn ni mo kàn ń lò gbà mí ò wà bó ṣe ṣe tẹ́jẹ̀ yẹn dúró tán gbà mí ò máa tún sẹ̀ mí wò tó jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn á tó ti jáde ó lè jẹ́ mo sùn màá rí pé ẹ̀jẹ̀ yẹn tó ti jáde ó tún ti stay ní gbogbo aṣọ mi ẹ̀jẹ̀ ṣàánú mi láti ìgbà náà mi ò ti lókun púpọ̀ àwọn tó bá máa ń wo fíìmù mi wọ́n á rí pé mi ò kì í ṣe actor jẹ́jẹ́ mo máa ń fi gbogbo ara ṣiṣẹ́ ni ìgbà tó wá rí pé mi ò lè ṣiṣẹ́ yẹn bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ wọn ò pè mí síṣẹ́ mọ́ ẹjọ́ ìṣàánú mi mo fẹ́ máa tajà ní kí n rówó láti máa fi tajà
mo fẹ́ máa ṣe frozen food àwọn tó ń tẹja tó ń ta turkey tó ń ta minerals bottle water pure water kí ilẹ̀ máa ta oró kẹ́ẹ̀kì. tán bá máa lọ fún medical check up náà wọ́n á nílò owó ọ̀rọ̀ hospital yìí ṣe ọ̀rọ̀ ọ̀fẹ́ bí wọ́n lọ hospital náà èèyàn ò ná burúkú owó lọ hospital àwọn kan nígbà lọ fún medical check up tán máa lọ náà wọ́n máa nílò owó. God bless you. Ẹ ṣé ojú òní tì yín o, ẹ ṣé o, ẹ dìde bàbá, ẹ dìde bẹ́ẹ̀, ẹ dìde. Ẹni kú kò sí tí ó ṣe yín, kò sí tí ó ṣe yín bàbá. Account number wà ń bẹ̀ 01991315544. Ẹ dìde GT Bank Gabriel Adébọ́lá mo sọ. A wà ní how many minutes? 52. A máa pé 1 hour gẹ́gẹ́, a máa pé 1 hour gẹ́gẹ́. Ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú ẹ ṣé o. Ibi táànù wọn ti ṣe mí gan nìyẹn. Ẹnìkan sọ sí pé he's an hard working man. That is where I felt so much pity for him because he works so hard. Wọ́n bàbá eléyìí ṣe fíìmù wọn. Àwa kéré à ń wò wọ́n bẹ́ẹ̀ tí. Wọ́n yìí ṣe ẹni tó ń ṣọ̀lẹ. Bàbá ń ṣiṣẹ́. Ó ṣe wá di pé wọ́n ṣẹ̀tún wá ń béèrè owó ọjà. Àwa tọ́lọ́ ń lò fún wọn. Ẹ jẹ́ á dìde fún wọn. Ẹ ṣàánú mi láti 79 tí mo ti ń ṣiṣẹ́. Àwọn tó bẹ̀rẹ̀ lánàá gan Ọlọ́run ti bùkún wọn. 1.832 1,832,000. 1,832,000. Tó bá ti pé 2 million á mọ̀ lọ náà. 1,832,000 naira. Mọ̀ sọ. 1,832,000. Kí ló pé? 1,832,000. 1.832. Ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá tó dúpẹ́ wọ́n tó fi dọ̀bálẹ̀ lé. Mo dúpẹ́ o, tẹ́ ò fi mí sílẹ̀, tẹ́ ò pọ̀ mí sílẹ̀, tẹ́ ò fi mí dágunlá, ẹ fi mí gúnlágúnjì, ẹ wò ó gbà alẹ́ bí oṣù, àtọ̀tà máa ń wò, àtọ̀tà máa ń gbọ́ ni, àtọ̀tà nífẹ̀ẹ́ sí ni, àṣẹ. Ó ti di 1.850,000. 1,852,000. 1,852,000 naira. 1,852,000. 1,854,000 naira. 1,854,000. Ọmọ mo dúpẹ́, ẹ̀gbọ́n mo dúpẹ́, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Bàbá ti wọ 2M, a máa lọ ṣé. Bàbá o bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Lórí lílọ bíbọ̀ o. Bàbá ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Lórí jíjẹ mímu. Bàbá ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Ọlọ́run mo gbé Ọlọ́run ga látara yín ẹ̀yin tẹ́ ń lọ́wọ́ sí mi. Ọlọ́run á bùkún yín. Àmín Jésù. Mo sọ bí ikọ̀ àtìrújú Ọlọ́run. Bẹ́ẹ̀ni bá ń ṣe wòlíì Ọlọ́run. Kò tó ọjọ́ méje òní. Gbogbo ibi tẹ́ ti mówó tẹ́ fún mi. Ọlọ́run kò fi ọ̀pọ̀ rọ́pò sí. Àwa ní this is 1.865. 1,865,000 naira. 1.866. 1,866,000 naira, sir. 1.866,000. Abade 2 million, I'm alone. 1.866 only. 1.866,000. 1. So gbé dáadáa. So 1.866. 1.866. 1,866,000. 1,866,000. Yes, sir. 1,876,000. 1,876,000. 1,876,000. Owó tí bàbá ò ṣiṣẹ́ fún bàbá ṣe èrò kan ilé ilé ni. Mo rò kan ìgbà tẹ́ ń bọ̀ ṣe làyà mi ń já pé wọ́n Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí n ráàánú gbà. Ọlọ́run jẹ́ kí n ráàánú. Ìyẹn ìgbà tá ń bọ̀ láti Ìbàdàn. Nígbà tẹ́ ń bọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Àyà mi ń já mi ò lè já. Wáì táyà yín ń já. Àyà mi ń já torí èmi kọ́ ni mo ṣiṣẹ́ sáwọn èèyàn yẹn lọ́wọ́. Mọ̀ bóyá wọ́n tẹ̀ fún yín kọ́bọ̀. Bóyá máa fún mi ní èpè nìgan.
báyìí wọ́n ti wá fún yín ní 1,876,000. ẹ ṣé o. 1,876,000 naira. 1,877,000. 1,877,000. so kí n dẹ̀ tó kú òǹbí 2 million máa wà ń bí báyìí 2 million máa wà ń bí báyìí kí n tó kú òǹbí ní alẹ́ yìí 2 million máa wà ń bí báyìí kí n tó kú. mo gba Ọlọ́run gbọ́ ni o kì í ṣe pé mò ń pa á láṣẹ, mo gba Ọlọ́run gbọ́ ni o pé Ọlọ́run ó ran àwọn èèyàn lọ́wọ́ láti rí 1,880,000. 1,880,000. ó kú 120 tó bá ti ṣe 2 million náà láti ọkọ ní kí bàbá máa lọ lé so ògo ni fọ́lọ́run. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. a ti kú òlé bàbá o àwa ti fẹ́ wà lójú ọ̀nà tá a fi máa lọ Ìbàdàn àwọn bàbá ibi tí bàbá sìn wá dé àwa ní ẹja àṣekejì ń bí kẹ́ tó máa lọ bàbá ní Àgbàlá Gabriel yín sìn yín o màá sìn yín desperate mo ní ẹ̀ padà wọ́n ní ẹ̀ sìn mi báyìí wá sìn wá mo ní ẹ̀mí mi ní ká ṣe ẹlẹ́ẹ̀kejì ó yẹ ẹja bẹ̀rẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ ẹ rí i pé kì í sílé wọn láwa yìí so 1 million ó ti kó mẹ́ 1,885,000 báyìí 1,887,000. 1,887,000. so ó dẹ̀ máa pé 2 million ká tó kùnbí lọ ní ìrọ̀lẹ́ yìí lálẹ́ yìí àti bọ́ sálẹ́ báyìí àwa náà ń padà sí Ìbàdàn lálẹ́ yìí Ọlọ́run sọ wa Ọlọ́run mú Adébàdàn àdé láàtàlàfíà àwa náà ní gbé ṣáájú àwa náà rí ìrànlọ́wọ́ Ọlọ́run 1,887,000. 1,887,000. ẹ ṣé mo dúpẹ́ o mo kí yín pé ẹ ṣé mo kí yín pé mo dúpẹ́ 1,892,000. 1,892,000 naira. bàbá mo dúpẹ́ 1,892,000. mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin yín mo dúpẹ́ lọ́wọ́ obìnrin yín mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ ìtẹ́ wà Nàìjíríà tẹ́ ràn mí lọ́wọ́ mo dúpẹ́ ìtẹ́ wà ní outside country tẹ́ ràn mí lọ́wọ́ náà Ọlọ́run á bá mi fọpẹ́ fún yín mo dúpẹ́ gan ẹ ṣé àfọpẹ́ fọ́lọ́run wa lọ́kàn àti lóhùn wa ẹni ṣòun yanu ẹni tààrà yẹ. àfọpẹ́ o àfọpẹ́ fọ́lọ́run wa lọ́kàn àti lóhùn wa ẹni ṣòun yanu ẹni tààrà yẹ. ẹ mọ́mọ́ ni. Olúwa mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ẹ wò. 1.9 million bàbá ẹ̀ dìde. 1.9 million. ẹ jẹ́ àdúpẹ́ ń tọ́lọ̀ ń ṣe. 1,900,000 naira. 1,900,000 naira. 1,900,000. 1,908. 1,908,000. 1,909. 1,909,000. ṣé máa kà lọ bẹ́ẹ̀ 1,909. 1,909,000. 1,909. 1,909,000. ó ń re o ṣó wọn dáadáa. Are you sure? ẹ ṣé 1.909. 1.909. 1.913. 1,913,000. Olúwa ṣeun. 1,913,000. Hallelujah. Glory be to God in heaven. Glory be to God in heaven. Glory be to God in heaven. Glory be to 1.935. 1,935,000. 1,935. 1,935,000 naira. 1,935,000. 1,935,000. Ó yá ibi à ń lò ní security bẹ́ẹ̀ sọ pé Àgbàlá Gabriel ilẹ̀ mọ́ ti ń sùn. wọ́n nílẹ̀ tí ń sùn. Gémi tó kú òǹbí lọ lálẹ́ yìí 2 ó wà báyìí Odo sì wà báyìí àwa ní 1,938,000. 1,938,000 ó naira. sọ̀rọ̀ sókè arákùnrin. 1,938,000. Ògo ni fún Jésù. Hallelujah. Ọlọ́run mo Ògo ni fún dúpẹ́ Jésù lókè ọ̀run. bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀mọ́ mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ bàbá Ògo ni mo fún Jésù dúpẹ́ lókè ọ̀run. hallelujah Ọlọ́run mo Ògo ni dúpẹ́ fún Jésù lókè ọ̀run. hallelujah ọmọ mo dúpẹ́ Bàbá ẹ dúpẹ́ dáadáa, ẹ dúpẹ́ dáadáa. Ọlọ́run ẹ ṣé Ẹ dúpẹ́, Ọlọ́run ẹni ẹ wọ́n ṣé ṣe o. Ọlọ́run ẹ ṣé mo Ẹni dúpẹ́ wọ́n lọ́wọ́ ṣe yín tí wọ́n tiẹ̀ mo kí dá yín pé sọ́rọ̀ ẹ ṣé, yín. tẹ́ ẹ dá sọ́rọ̀ mi tẹ́ ò wò mí ràn tẹ́ ò dágun lásọ̀rọ̀ mi tẹ́ ò máa wò mí ràn mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín Àmín. ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ ó lóun ò béèrè méjì bí kò ṣọpẹ́ Bí ò ṣọpẹ́. Ọlọ́run mo mọ́pẹ́ wá mo múyìn wá 1,939. 1,939,000 naira. 1,939,000. Ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé. Ta ni Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? ẹ̀mí ẹ ṣé. Ta ni Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? Bàbá mo dúpẹ́ ọmọ mo Ta ni dúpẹ́, Ọlọ́run ó lò tá a fi ọmọ pajú ẹ̀ dé? Ọlọ́run mo dúpẹ́ Ta ni Ọlọ́run fẹ́ láti pajú ẹ̀ dé? Ọlọ́run mo dúpẹ́ 1,941. Ọlọ́run mo 1,941,000. 1,000,000. 1,941,000 naira. 941,000 Oh, naira. glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah.
Glory be to God in the highest. Hallelujah. Ẹ̀ṣẹ̀ yẹn ṣáà máa dá mi lóhùn. Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Abẹ́ máa dúpẹ́ pé wọ́n ṣe pé wọ́n Ọlọ́run ṣe o ẹ ṣé mo dúpẹ́ látàárọ̀. ẹ ṣé mo dúpẹ́ Wọ́n sì látàárọ̀ rí sọ́rọ̀ yìí. tẹ̀dẹ̀ ṣì ń rí sọ́rọ̀ mi mo dúpẹ́ ẹ̀dẹ̀ ṣì ń lísìn sí mi mo dúpẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ tèmi mo dúpẹ́ torí tẹ̀dẹ̀ ń ṣe tèmi mo dúpẹ́ lọ́wọ́ Wọ́n ṣe ti yín yín mo gan o. dúpẹ́ mo Mi dúpẹ́ ìgbàgbọ́ o. ẹ fi ìfẹ́ náà ẹ fi hàn láti àárọ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí ẹ ò lọ ibì kankan ẹ dúró sí ibi Glory be to God in the highest. Hallelujah. ẹ̀dẹ̀ ń lọ́wọ́ sí mi Ọlọ́run mo dúpẹ́ Àmín. ọmọ mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ bọ́run bá mi Account number ní dúpẹ́, 01991311544 01991311544 ẹnìkan béèrè pé kí làkà nọ́mbà yẹn 01991311544 GT Bank Gabriel Ademola Amusan 01991311544 very simple account number mi ló simple jù láyé ti foundation wa ló simple jù láyé 01991311544 01991311544 01991311544 GT Bank Gabriel Ademola Amusan 1,943,000. 1.9. Ó kù ìṣẹ́jú méjì péré àdèmọ́ lọ. 1,943,000. Láàrin 2 minutes yẹn ó máa wọ 2 million. Àdèmọ́ lọ náà bàbá ìdúpẹ́. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ Wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó ní. mo dúpẹ́ 1.965 o. mo dúpẹ́ 1.965,000. 1,965,000. 1,965,000. 1.965. 1,965,000. mo dúpẹ́ iṣẹ́ hallelujah Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin náà àánú gbà o àwọn ọmọ yín àánú gbà Olúwa mo wí tàṣẹ ẹnì kú sọ́nà bí èéfín ẹnì kú fọ́tà yọ Ọlọ́run àtúbọ̀ máa gbé yín ga sí Ọlọ́run á elevate yín ẹ̀dá jù báyìí lọ gbogbo ibi tẹ́ ìrókun oore sí ó yá kẹ́yìn náà kẹ́ lọ róore ńbẹ̀ ibi tẹ́ ìrókun oore sí ó yá kẹ́ lọ róore ńbẹ̀ torí ẹ̀ dùn mí nínú lónìí Ọlọ́run kó dùn yín nínú lọ́jọ́ ayé yẹn Ọlọ́run á máa dùn yín nínú Ọlọ́run ò ní bà yín nínú jẹ́ ó máa pọ̀ sí ní wọ́n máa pọ̀ sí ní àbọ̀ Ọlọ́run á dájú lórí yín ibi táàbọ̀ Ọlọ́run ò bá dé ẹsẹ̀ yóò ní débẹ̀ mo wí tàṣẹ Ọlọ́run kó pa yín mọ́ kó dá àwọn ọmọ yín sí kó bùkún yín bí ọ̀wàrà òjò Ọlọ́run o àṣírí pẹpẹ kì í tú àṣírí yóò ní tú Ọlọ́bẹ̀ fi 35,000 àbí this 1.965 àbí 1.965 so Ọlọ́bẹ̀ fi 35,000 yóò kù tó máa fi pé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ tó máa fi pé 2 million inú mi dùn fún yín bàbá inú mi dùn fún yín ẹ ṣé o inú mi dùn fún yín ẹ ṣé mo dúpẹ́ ẹlòmíà bẹ́ẹ̀ wọ́n ní fún kọ́bọ̀ bẹ́ẹ̀ ni o ẹlòmíà ó tutọ́ alágún wọ́n ní wọ̀dù ẹ̀ báyìí tí ẹ bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ fún yín ẹja dúpẹ́. mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí òkúta 1,000 ẹ ṣé mo dúpẹ́ pé 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 a máa pọ̀ sí òkúta 1,000 mo dúpẹ́ tẹ òfin mi sílẹ̀ bẹ́ẹ̀ tí ẹ béèrè wọ́n dẹ̀ fún yín mo dúpẹ́ pé mo béèrè ẹ̀dẹ̀ fún yín òkúta 1,000 ẹ ò wò mí níran ẹ ò ní kí ló ń wí ẹ ò ní kí ló ń sọ Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé o 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 òkúta 30,000 ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé òkúta 30,000 ẹ ṣé mo dúpẹ́ òkúta 30,000 ẹ ṣé mo dúpẹ́ àánú Ọlọ́run ló ṣe léyìí o Ọlọ́run mo dúpẹ́ o àánú Ọlọ́run ló ṣe léyìí ọmọ mo dúpẹ́ o so bàbá ó ti pé ná àwa ní 1.970 táànù ìbá pé báyìí kí lẹ fẹ́ lọ ṣe bàbá. mo fẹ́ lọ máa tajà 1.975 1,975,000. mo fẹ́ lọ gba ṣọ́ọ̀bù bàbá ẹ ṣọ́ọ̀bù lọ gba ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni máa pè yín pé kẹ́ wá tí n bá ti ṣíbẹ̀ pé kẹ́ wá kọ́va ẹ̀kẹ́ tó jẹ́ kí gbogbo ayé kí wọ́n rí kí wọ́n lè mọ̀ pé mi ò fowó náà jẹun. ọjà Ọlọ́run fún wa láàyè àmín o àánú Ọlọ́run yóò tó fáwa náà àmín Ọlọ́run so n tí ẹ fẹ́ ṣe ní ká ẹ ṣe o bàbá omi máa ṣe omi máa ṣe n tẹ́ fẹ́ ṣe ní ká ẹ ṣe bó gbèsè tẹ́ wá jẹ ṣé ẹ bẹ àwọn yẹn náà báwo. máa bẹ̀ wọ́n náà mi. ìyẹn fẹ́ pé ń ṣe 24,000 wọ́n á ní sùúrù fún mi wọ́n á ní sùúrù fún mi. àwọn tẹ́ jẹ́ ń gbèsè. wọ́n á ní sùúrù fún mi wọ́n á ní sùúrù fún mi tí n bá bẹ̀rẹ̀ ọjà tí n bá bẹ̀rẹ̀ sí ní ìta ọjà ní ìsìn. wọ́n ń pè wọ́n. ó kàn ń pè wọ́n lọ bọ̀ wọ́n bọ̀ ní láti bí ọ̀sẹ̀ kan báyìí. ẹni ẹ náà máa wo program yìí náà. bẹ́ẹ̀ ni òsínì náà máa rí. yóò máa wo program yìí báyìí yóò máa wo pé bẹ́ẹ̀ bàbá ti rówó bàbá ò tí ì rówó o. ọ̀nà àrò kò bẹ́ẹ̀ mo ti rówó. ẹni tí bàbá jẹ́ ń pè é jẹ́ wọ́n náà. owó tí mo jẹ 4.5 million. lówó tí mo jẹ 4.5 million. owó tí mo jẹ. ṣé wọ́n dẹ̀ wá bá ṣé yẹn jẹ́. ṣé báǹkì ni àbí individual.
individual ni. Individual ni kì í ṣe bank. kò ń ṣe báńkì o. ẹni yẹn náà òun náà ń ṣe business ni àbí tí wọn bẹ́ẹ̀ fi rówó yẹn yá yín ok ẹ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ níwáyé kẹ́ fún lówó abẹ́ ìyáwó lọ́dọ̀ ẹ̀. ní ọ̀ràn mi lọ́wọ́ ni àánú ni wọ́n ṣe fún mi wọ́n ṣàánú fún mi ni o ìgbà tí mo gbé fídíò kan jáde tí ẹnìkan pè mí sí fíìmù tí mo ṣe 11 cents tẹ́ni yẹn wá fún mi ní 3,000 ní Christmas ipò ọ̀túnla tí mo wá ń ké tí mo ń ké pé mo ti rò pé owó tí n bá gbà bẹ́ẹ̀ mo fẹ́ lè fọ aṣọ ọdún fún àwọn ọmọ tẹ́ rí inú ilé lẹ́ẹ̀kan yẹn tẹ́ni wá fún mi 3,000 yẹn wá wo fídíò yẹn ló wá sọ pé tí n bá fẹ́ ṣe fíìmù tèmi èló ni máa ná tí n bá fẹ́ ṣe fíìmù tèmi èló ni máa ná ni mo wá sọ pé màá ná 3 million ẹlòmíì tún wá dìde láti Rome òun tún wá yá mi ní 1.5 million lówó yẹn fi wọ 4.5 gbogbo àwọn tó dẹ̀ wá location yẹn rí wípé oríṣẹ́ yẹn ni mo ná owó yẹn lé tó gbogbo èèyàn sọ pé Alebiosu fíìmù tó ń yá yìí owó tó ná lé fíìmù yóò ṣe kékeré ìgbà tó ń rí bíṣẹ́ yẹn ṣe ń lọ. bàbá ẹ bá ń wo owó yìí náà ẹ dáhùn ẹ dá mi lóhùn 2 million. ẹ wá sọ̀rọ̀ òkè 2,420,000. 2,004,000 naira 2,004,000. ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ dìde ẹ dìde. Ọlọ́run ẹ ṣé o ó kí gbogbo ẹ̀mí ẹ ṣé Ọlọ́run àbùkún mi o ẹ lóòrì wọ́wọ́ tí o ẹ ní wáyọ̀ tí o ọmọ yóò ní sọ ni o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ dán ẹ ní tọrọ lò èmi Alebiosu èmi náà mò ń kí yín ẹ ṣé látàárọ̀ bàbá yìí wọ́n mọ̀ pé ẹ dúpẹ́ ẹ dáadáa ẹ dúpẹ́ ẹ dáadáa. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ bí ẹ wo bí Nàìjíríà yìí ṣe le tó ẹ wo bí mi ṣe le tó ẹ wo bí kálukú ṣe rọ́jú jẹ bó ṣe rọ́jú mu nínú ìtẹ́ ibi náà ẹ̀dẹ̀ tún ṣàánú fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín pa máa pọ̀ sí ọlọ́wọ́ fọ́. ẹni tó ṣe ẹni jábọ̀ ó yà bẹ́ẹ̀ dìde. a dúpẹ́ lọ́wọ́ Jésù dúpẹ́ lọ́wọ́ Jésù. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀gbọ́n mo dúpẹ́ torẹ́ ò kọ̀ mí sílẹ̀ torẹ́ ò fún mi sílẹ̀ ẹ ò wo tẹ̀ ṣe mí ẹ ò wo ti wà mí ẹ̀dẹ̀ tẹ́wọ́ ẹ̀dẹ̀ gbà mí ògo ọlá iyì ni fún orúkọ yín ní òkè ọ̀run ògo. 2,16,000 naira. ògo ọlá 2,16,000. Hallelujah. ẹ ṣé mo dúpẹ́. 2,16,000 naira. 2,16,000. ẹ ọ gidi jàre bàbá ẹ ṣé bàbá àánú òdìdí Ọlọ́run ṣe o 2,16,000. ẹ ṣé o ẹ jẹ́ mi náà kí wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa we want to seize this opportunity to appreciate you for your wonderful love for your wonderful care for your wonderful support one naira 100 naira 200 naira 500 naira 1,000 10,000 15 20 50 100 200 you have done a great thing today me expect ẹ ṣé o huge donations every time Ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀ gbogbo ọ̀nà yín ẹ ó máa rí àánú gbà ẹ ó máa tayọ ilẹ̀kùn àánú àtúbọ̀ ṣe fún yín Ọlọ́run àánú kò ní fi yín sílẹ̀ ẹ̀yin náà ó tayọ ẹ̀yin náà ó rí ìrànlọ́wọ́ ojú òní tì yín Isaiah 50:7 torí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́ nítorí náà èmi kì yóò dààmú torí náà mo ṣe gbé ojú mi ró bí òkúta ilé mi sì mọ̀ pé ojú kì yóò tì mí ní ìrìn àjò yín ojú ò ní tì yín ní ìrìn àjò yín ojú kì yóò tì yín gbogbo ayé mọ́lẹ̀ àti òkú biribiri ó bu àwọn ènìyàn ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ̀ á sì rí ògo Olúwa lára rẹ̀ gbogbo bí ẹ bá ń lọ ayé ó mọ̀ rí ògo lára yín ògo Olúwa yóò fara hàn lára yín ẹ ó dẹ̀ rí àánú bá a bá rẹ́ni tí wọ́n ti gégùn fún ẹ̀jẹ̀ Jésù ká ègún yẹn kúrò lọ rí ìrànlọ́wọ́ náà bẹ́ẹ̀ ni yóò rí èyí tẹ́ ẹ ṣe fún bàbá ilé ní àní kábàámọ̀ ẹ̀ ìlọ́po Olúwa yóò dá padà fún wa ní ìlọ́po Ọlọ́run ó san fún wa á dẹ̀ rí àánú bá Jésù Olúwa wa. Àmín àmín àmín. àwọn èèyàn ti ń ṣí àlátàárọ̀ láì nìkan ṣí ẹ̀ kò ti rí shares àwọn ẹni wọ́n ti share gan èmi wá sọ ìwọ wá tún ti àṣejù bọ̀ share pé bàbá Alebiosu rí ìrànlọ́wọ́ mo dẹ̀ tó fẹ́ kán rí jù bẹ́ẹ̀ lọ nígbà máa bá máa sọ ní ìrọ̀lẹ́ ọ̀la mo fẹ́ pe n tó lágbára ń pa wọn lálẹ́ yìí bàbá ti rí 2 million ẹni fún 1 million gan pẹ̀lú ìbùkún Ọlọ́run kò ní tó sì mọ́ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni tí ayé bá ti ṣépè fún bá fún 20 million yóò padà ráre bàbá ẹ̀ ní padà ráre ẹ má kúnlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni yín ẹ̀ ní ráre ìrànlọ́wọ́ Ọlọ́run kò ní tán lọ́rọ̀ yìí ohun tẹ́ fẹ́ rí ohun tẹ́ rí gbà yìí
yóò mọ yín lọ́wọ́ ẹ fi ṣe ètò gidi ẹ ní tọrọ mọ́ eré ajẹ́ ìgbà ìkẹyìn tẹ́ dúró ẹ fẹ́ pé ẹjọ́ ràn mí lọ́wọ́ àwọn èèyàn mọ̀ rí yín inú wọn mọ̀ rí ẹ ní dẹni àná tí màá bá wọ́dọ̀ yín ẹ̀yin góòtù máa fún ìyàwó in the name of Jesus so ẹ ṣe o ẹ wá bá ń ṣe ẹ kí mo ní ẹ ṣe kí mo ní ẹ ṣe mọ́mì ẹ ṣe ẹ mo mọ̀ pé wọ́n sọ fún yín kẹ́ ẹ tó ṣe èmi kàn wá sọ ni ó kàn wù mí kí n sọ ẹ pin lógúnlógún lórí rédíò tóbi kéré dà ẹ mọ̀ gbọ́ ẹ pin lógúnlógún ẹ pin lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ pin ní kíní kan ẹ máa ṣe ẹ máa ṣe lálátàgbà ẹ máa ṣe lálátàgbà kí ló jẹ alátàgbà náà ẹ máa pin lálátàgbà ẹ bàbá ẹ dúpẹ́ kàmá ẹ dúpẹ́ ohun tí àtàdé fi dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ yín èmi Mujahid àwọ̀ alẹ́ bí oṣù ni o àwọ̀ afágìrì àwọ̀ adágìrì èmi adágìrìgìrì rẹ bí ìjà o màsáàgùn màjáàgùn màdóògùn wo irọ́ ni mi ò dóògùn wo mo kàn tún fẹ́ kẹ́ ẹ mọ̀ pé alẹ́ bí oṣù yìnyín náà ò ní mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé lágbára Ọlọ́run ẹni wówó tì ẹni wáyàn tì ọkàn yín abalẹ̀ gbogbo wa la máa délé láyọ̀ gbogbo alamade a máa tún padà a máa dúpẹ́ nígbà tí n bá ṣe ṣọ́ọ̀bù yẹn tán gbogbo náà lè tún máa rí gbogbo náà ni máa ní kàn àgbàlagbé bẹ́ẹ̀ kàn wá cover ẹ̀ kàn jẹ́ kí gbogbo tún ṣe ní live kàn rí ìwọ̀n tí mo lọ ṣòwò náà ṣe torí mi náà ò fẹ́ kí n máa wá gbogbo ìgbà kí n máa wá tọrọ mọ́ kọ́lọ̀ kó gbà fún mi kó ra wákàtí kó gbà bẹ́ẹ̀ fún mi adàfẹ́ yìí náà dá fún ẹ